ìlú ń gbà wá àwọn náà tún ń gbà wá wọ́n sọ wá di bọ́ọ̀lù fẹ́lẹ́ lọ́kàn gbà wá síra wọn ọ̀tọ̀ níbi tó máa apply wọn ní Canada yá igbó bá máa bára wa bára ẹ̀ Lebanon àwọn olóṣì kò sẹ́ni tí wọ́n lè gbà á ní kò tẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ kò síjọ́ tí wàá dọ́dọ̀ wọn báyìí tí kò ní sí fisa ńlẹ̀ bó bá débẹ̀ wọn ní Amẹ́ríkà nílé lórí tébù wọn ní Germany nílé a ní kódà gan ká ní last week lẹ́dẹ̀ ni ó yẹ kẹ́tí bọ́n tó lọ lọ́n sátọ̀dẹ̀ kẹ́tí bá wọn lọ. náà àwọn ní Amẹ́ríkà ní direct a ní bọ̀bẹ́ ṣe dé náà ó bọ́ sásìkò àti ọlẹ́yìn tó mú yín wá tí kì bá ń ṣe bí òun ti sọ wípé òun ò ní ṣe Germany lásìkò mọ́ bọ̀ kò sí wàhálà ẹ̀kọ́ lọ́wọ́ 2 million wa ká fi ṣètò ẹ̀ ká fi ṣe kinní kan by this time of next week ẹ ti kúrò nílùú bàbá irọ́ burúkú ni. síbọ̀ sọ pàṣẹ kàwé nílùú yìí bá ń kàwé. a kàwé situation tẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ wọ́ọ̀kì mọ́ ṣebí bí nǹkan tó bá lọ sẹ́rẹ́rẹ́ tó wà ṣe normal to the normal o ló máa ṣiṣẹ́ gbogbo ẹ̀ náà ìlú ti dórí gbogbo ẹ̀ kó dolúkálùkù ń wọ́nà àbáyọ ni kìdẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ pé ká wá in solution sọ̀rọ̀ ayé wa àbí ẹ̀ṣẹ̀ kan ní pé ká travel bọ̀ irọ́ yìí ń kọ́ irọ́ tó wà nínú ìlú yìí ń kọ́ kò sẹ́ni tí èṣe jẹ́ǹtì ẹlòmíín gbé fọ̀ á ní Lẹ́kì lọ́fíìsì òun wà ìyá ó tẹ wàá mọ́ ètò worst jù bí kò gba físà fún ẹ lẹ́kọ̀ọ́ kọ́ ní kò lọ ṣe interview l'Àbújá wàá tún wọ mọ́tò d'Àbújá ó bá débẹ̀ wọ́n á deny físà. físà náírà ìfà ńkọ́. ìyẹn ló worst jù á ní kò sí problem my dear brother yẹn kan lọ́ máa dẹrù pẹ̀lú 700,000 tẹ filẹ̀ tẹ bá ti dé á ní tẹ bá ti dé Germany ẹni tó máa wá pick yín lọ sí stress ó ń bọ̀ irọ́ ló ń pa ọ́ ìgbó bá débẹ̀ fóònù nọ́mbà kan kò ní lọ mọ́ wàá wà dúró wàá wà ara rú báyìí bẹ́ẹ̀ tí wọ́n já pọ̀sì ẹgbà lóṣòdì ò ní mọ ibi tó fẹ́ rìn sí àwọn agent ẹ̀ sinwin gan. àbájọ àwọn agent ẹ̀ wọ́n lójú àánú. oníkálukú ń gba kámúlù tó bá ti bá rẹ̀ ni. tó ayò kí ló sọ yìí àìmọye tó apply fún Canada Lebanon ò ti bá rẹ̀ Lebanon ni ó mọye tó tún san ó náà san 1.2 million Lebanon owó business nìyẹn. ìgbà tó bá wá pélé àná ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ẹni tó fẹ́ wá pìkì yẹn ó ní àwọn iṣu kéékèèké kan báyìí ó ti wà ní wọ́n yan báyìí ó wà ní United States of Agatha báyìí bọ̀ tẹ́ sì máa ṣiṣẹ́ yẹn lọ bọ̀ tó bá máa tó next week ẹ máa cross padà next week yẹn di 2 years àìmọye ẹkúnnú lé ẹ ṣàánú mẹ́rin ọmọ Nàìjíríà. àwọn ọmọ tí wọn ò dẹ̀ gbé físà gbà. àwọn máa gbọ́n wèrè níwọ̀n á lóun fẹ́ kọ́ mọ́ ń gbọ́ Yorùbá dáadáa kó tó lọ sí Canada. ti ẹ̀gbọ́n ṣé gbogbo agent ló mọ airport ni. agent mi ò ní passport agent mi wàláhì wọn ní passport ọpọlọ wèrè ọpọlọ ibi ó mọ̀ pé situation lóyún náà fi ń fún wa lákàmọ́ ó dẹ̀ mọ̀ pé náà kò dẹ̀ sí bí wàá ṣe lọ́dọ̀ àfáàbí pásítọ̀ wọn náà ríran sí pé ẹ dẹrù ẹ dáàdì mi ò dẹrù á nẹ fẹ́ travel so tí wọn náà dẹ̀ ti gbọ́ pé o fẹ́ travel tí agent kan bá wà wà ní opportunity ni pé dáàdì ti ríran sí mi rí pé mo fẹ́ travel ibi tówó ti wọlé nìyẹn bó ṣe mú wa gbáre agent ayé wọn ti ta pa ó lè burúkú ayé àtọ̀run ni agent mi kí a ti kà ní ilé ló ń gbà kiri àdúgbò tẹ́lẹ̀ tó wá fi sọ̀rọ̀ ẹ̀ di national international agent bàbá burúkú lè ọgbọ́n rẹ̀ wà kan ọgbà. ṣé tó ń gbé fọ̀. ojú tí ló fi kúrò ń fọ̀ tó ń lọ gbénú mẹ́kọ àfọ̀n inú mẹ́kọ ló wà ń sìn àwọn agent wọn ò lè rọrùn wọ̀ wọn ẹ̀ ṣèyàn o wọn á jóná ni wọn á jó fò. ẹ má bínú ẹ̀yẹ èèyàn wa alẹ́ rò pé ẹ ti ní volume báyìí ẹ má bínú ẹnjìníà wa ni o kò fi tọkàntọkàn sí àti pa volume lánàá alẹ́ rò pé volume náà ti wà ní ìsín
Kọ́lé Akínsíkù wọ́n ní ẹ ṣeun Akínyẹmí Peter no volume alérò pé volume ti wà báyìí ẹ ti ń gbọ́ wa nílé kétékété Adémẹ́fun Ọ̀ṣunṣemí lórí Azeez bàbá ẹ kú ètò ẹ ṣeun púpọ̀ Búsàrí Ìdòwú no volume Ìjìnlẹ̀ FM ẹ kú ètò Mohammed Zinam salamu aleykum sir good morning wa aleykum salam wa rahmatulahi ta'ala barakatuh ẹ ṣeun púpọ̀ Akínyẹmí Peters audio please Búsàrí Ìdòwú is back Akínyẹmí Peters okay sir ẹ ṣeun púpọ̀ mo níyà kí gbogbo yín pátápátá níbikíbi tí ẹ ti ń gbọ́ wá lórí Igun Mẹ́rin Àgbáyé akínyẹn káàárọ̀ ẹ kú ojúmọ́ tòní èyí tí ẹ ń gbọ́ wá ní àárọ̀ èyí tí ẹ ń gbọ́ wá ní ọwọ́ fẹ́rẹ́ ní ọwọ́ déré ní nǹkan bíi àárín aago méjì sí àárọ̀ sí ọ̀sán akínyẹn pé ẹ kú ìyálẹ́ta èyí tí ẹ wà ní ọjọ́ kan àtàrí akínyẹn káàsán èyí tí ẹ ń gbọ́ wá ní ó kù dẹ̀dẹ̀dẹ̀ kí ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀ àmàkínyà kú rọ̀lẹ́ o èyí tí ẹ ń gbọ́ wá nígbà tí òkùnkùn bá ti kùn akínyẹn kalẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní déédéé àjìn pátápátá ní nǹkan bí aago méjì sí aago kan òru akínyẹn kú àjìn níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lórí Igun Mẹ́rin Àgbáyé akínyẹn pé ẹ kú déédéé àsìkò yìí wọ́n ní ẹ kú lélà kára lé ẹrù wá báyìí là kéré ọ̀nà eléyìí ò kì í ṣe ọjọ́ mẹ́ta nítorí pé àṣírí yín lánàá a sì bára wa sọ̀rọ̀ lánàá ẹ má bínú wípé ó ṣe díẹ̀ kí a tó wá sí orí ètò lónìí kí gbogbo ẹ̀ kí ó lè dá náà ní iṣẹ́ ajé náà ni ẹ mọ̀ wípé all works without play make Jack a dull guy a gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan kan lọ́lọ́kan òjọ̀kan tí ó máa jẹ́ kí gbogbo ẹ̀ kí ó dùn rí ẹ máa bá wa ṣe àìtò yìí ẹ̀yin tẹ̀ ń tẹ lọ́ọ̀fù yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀rọ̀ bí ìfẹ́ kò ní tán nílé yín ní àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ọmọdé á fẹ́ ti yín àgbàlagbà á fẹ́ ti yín ọkùnrin á fẹ́ ti yín obìnrin á fẹ́ ti yín kì í ṣe pé wọ́n kàn fẹ́ ti yín lásán wọ́n á fẹ́ yín sówó wọ́n á fẹ́ yín sọmọ wọ́n á fẹ́ yín sí àìkú èyí tí í ṣe baálé ọrọ̀ gbogbo igi tí elégbèdè bá fọwọ́ bàbá yìí dídún ní dún gbogbo tí ẹ bá fọwọ́ bàbá yìí ìṣe ní òun máa dún pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ ní padà sẹ́yìn àpadà sí burúkú kò ní kàn yín kò ní kàn mí kò ní kàn gbogbo wa pátápátá gbogbo aláṣẹ àmọ̀ wípé lásìkò yìí àtẹni tó ń gbèlú tó dá o àtẹni tó ń gbèlú tó kù díẹ̀ káàtó gbogbo wa náà là ń pariwo nítorí pé ó kùdìẹ̀kùdìẹ̀ káàtó ṣùgbọ́n níbi tí bàtà ti ń ta gbogbo wa lẹ́sẹ̀ Elédùà abáwa bu òróró òtura sí i pẹ̀lú àṣẹ ní ọwọ́ Ọlọ́run ọba ẹ̀yin èèyàn wa nílé mo ní atúnkín lẹ́ẹ̀kan sí èmi ní ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín apèdègbàyè gbogbo ilẹ̀ tọ́kì náà rí Kúrúmàràjì adẹ́rìn pòṣónú àtúntìdé bí a ṣe ń dé wọ́n ní ẹkú lélà kára alẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan ẹ̀rì wà là kéré ọ̀nà àròkọ bọ́dún dé báyìí là kí àwọn àgbẹ̀ ìgbàrọ̀ là kí àwọn akọ̀pẹ ilẹ̀ Yorùbá lóní àṣà lóní èdè lóní ká sọ̀rọ̀ káyọ̀ kò mú òkun ẹ̀ òkè gbogbo yín pátápátá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ wa ẹ̀yin tẹ́ wà ní location confusion àpàkíyìn o ẹ̀kú rọ́jú ó ń sọmọ lókù bẹ́ẹ̀ ni àní sin pẹ̀lú òbí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba láìpẹ́ láì jìnà ibi rere lòkè yìí ń gbé wá rè ẹ jẹ́ ká tẹ̀síwájú ká má wẹ̀yìn wò ká má bọkàn jẹ́ nítorí pé Elédùà wà ní ojú iṣẹ́ ó máa parí iṣẹ́ Elédùà tó ń ṣe ọbẹ̀ yìí tó dáná àrò tó ń ṣe ọbẹ̀ kò tí ì kúrò nídìí àrò bẹ́ẹ̀ ni kò ní í fi wá sílẹ̀ láéláé ó kàn rí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àkọlé ètò wa tí ò ní kí a tó tẹ̀síwájú lórí àkọlé náà ẹ jẹ́ kí a kí àwọn tí wọ́n wà ní ojú agbágbé wípé wọn kú dédé àsìkò yìí ẹ ṣeun púpọ̀ Ìjìnlẹ̀ FM ẹ ṣé o Akínyẹmí Peters a máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni o Jayola Helen well done more grace ẹ ṣeun púpọ̀ Diana Agunbíadé ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun púpọ̀ Ìjìnlẹ̀ FM the audio is okay now Mary John well done sir ìyàwó Christiana Bámidélé ẹ ṣeun púpọ̀ Akínyẹmí Peter I'm highly welcome you to today's program. God Almighty will renew your strength. Amen. A ní fowóṣe dúpẹ́ àìṣá ẹ káàbọ̀ sórí ètò Sídíkàtù Ògúndọ́là ẹ kú ìrọ̀lẹ́ olóòtú ẹ kú ètò àjòyìn ṣe o láṣẹ Ìdùmarè Fẹ́mi Mary Ọládòkun ẹ kú ọjọ́ mẹ́ta olóòtú Marcus ẹ ṣeun púpọ̀ mọ́ Joshua Akérèdé ẹ kú ètò bàbá Odùduwà nation must stand ní agbára Olódùmarè àmì àṣẹ Ìdùmarè Mohammed Zainab Amina Yahala the prince Ọmọyẹni Tajudeen ẹ ṣeun púpọ̀ ní ẹ̀ka alẹ́ olóòtú Alhaja Idayatu Muraina Fọlárin wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun sá
Adéyínká Ògínní Ìjìnlẹ̀ Marcus Ògúnjìmí Àjàgàjíkì ọmọ Oòduà káàbọ̀ mo rò pé ẹ bẹ́ẹ̀ fi oògùn sí pé Àjàgàjíkì oògùn irọ́ o Àjàgàjíkì ọmọ Oòduà ọmọ olójú Olódùmarè ni mí mo ní kẹ́ ẹ má fi oògùn dán mi wò àkí gbogbo wa pátá pé ẹ káàbọ̀ ẹ já ṣe báyìí báwo la ṣe fẹ́ ṣe ẹ ká fi ara wé àwọn ẹnìkan tí òkè ọ̀hún bí wọ́n ṣe ń ṣe wọ́n ní kí ẹ jẹ́ ká ṣe bí a ṣe ń ṣe kí ó bá lè rí bí ó ṣe yẹ kó rí the prince ọmọyẹni Tajudeen one nation one Odùduwà bẹ́ẹ̀ ni o Adéyínká Ògínní ẹ ṣeun púpọ̀ princess Ọláwátóyìn Fálábí Odùnúkàn wọ́n ní ẹ̀kú ètò sà Tìjání Múfútàù ẹ̀kú ètò Àdìó Àdèlé Odùduwà àgbèwà o Àdìó Àdèlé ẹ ṣeun púpọ̀ wọ́n ní ẹ̀kú ètò Odùduwà nation now and forever ever yes we shall stand on Odùduwà nation. Gẹ́gẹ́ bí àkọlé ètò wa tí ò ní ẹ̀yin olólùfẹ́ wa tí ó sọ wípé ìdí tí òfin gbọ́dọ̀ dé sí orílẹ̀-èdè Nàìjíríà òní a fẹ́ gbéyẹ̀wò lónìí. Ìdí tí òfin ṣe gbọ́dọ̀ dé sí orílẹ̀-èdè location confusion òun náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú lórí àkórí èkútó tí ò ní ẹ má gbàgbé a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ̀ ń bá wa follow pages wa lórí social media láti orí YouTube èyí tí a mọ̀ sí ìjìnlẹ̀ rédíò àti dé orí rédíò wa èyí tí a mọ̀ sí ìjìnlẹ̀ FM àti lórí Facebook wa page wa èyí tí a ń pè ní ìjìnlẹ̀ FM àti lórí group wa ìjìnlẹ̀ FM media pẹ̀lú orí ID wa tí a mọ̀ sí ìjìnlẹ̀ Marcus pẹ̀lú orí Instagram wa ìjìnlẹ̀_radio_turkey àti apèdègbàyè_presenter àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba bí ẹ ṣe ń tẹ̀lé wa yìí ire àti àánú Elédùà kò ní fi sílẹ̀ a máa tẹ̀lé yín lẹ́yìn ní ọjọ́ ayé yín gbogbo ẹ̀yin ó sì máa gbé nínú ọlá nínú ọlà nínú ìdẹ̀ra nínú àìkú nínú ìgbéga nínú àìkú èyí tí í ṣe baálé ọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín o ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó burú ju kí ọlọ́ṣà kí ó kóni lẹ́rù lọ. ẹ̀yin èèyàn wa à ń kí à ń sá àwọn kan láwọn ò mẹni tó kú ṣùgbọ́n a máa yànnàná ẹni tó kú fún wọn lálẹ́ tòní nítorí pé wọ́n ní tá a bá ta ṣe là ń tọ́ tá a bá tọ́ á di ẹran onídìí ìdí rèé tí a fẹ́ ta ká tọ́ kó má bàa dẹran onídìí lónìí àti yànnàná ẹ̀ fún yín àti ń sọ fún gbogbo wa wípé orílẹ̀-èdè location confusion yìí ó gbọ́dọ̀ wálẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ má gbàgbé nǹkan tá à ń ṣe yìí ó ti ń kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè location confusion lára bẹ́ẹ̀ ni ó ní wọ́n lára jọjọ ó ti wọ̀ wọ́n lákéyẹmí ara wọ́n ti gbìyànjú gbogbo ọ̀nà tí wọ́n lè ṣe lóòótọ́ mo kí wọn kú iṣẹ́ takuntakun nítorí wípé ọmọkùnrin náà tí wọ́n bá wá bá nílé á ti ẹ̀jà fitafita díẹ̀ bó tẹ̀ jẹ́ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ agbára olè ó lè ju tiwọn lọ nígbà míì ó lè jẹ́ agbára onílé òun ló máa ju ti olè lọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwa ni onílé agbára tiwájú ti ń ju tiwọn lọ. mo wá fẹ́ pe gbogbo wa sí àkíyèsí kan wọ́n ní láìpẹ́ láì jìnnà yìí wọ́n máa ṣí bọ́dà wa tán bá wá ṣí bọ́dà wa tán wọ́n á wá rìdíùsì owó tí wọ́n máa san lórí àwọn imported goods ni àbí kí ni wọ́n máa ń pè é wọ́n ní wọ́n máa reduce ẹ̀ sí 5%. ẹ má jẹ́ kán fi eléyìí kó yín lómi ọbẹ̀ lọ irọ́ pátá ni wọ́n ń pa wọ́n fẹ́ fi fà yín lójúmọ́ra ni wípé kẹ́yìn lè gbàgbé ohun tá a gbé lọ́wọ́ wípé ká lè gbàgbé ohun tá a gbé lọ́wọ́ ìyẹn ni ilẹ̀ Odùduwà tí à ń pariwo ẹ̀ tá à ń ké tuntun ẹ̀ yìí ṣùgbọ́n ṣá a ti ti ẹsẹ̀ bọ́nú odò báyìí àní kígbe òtútù láéláé nítorí pé ohun tá a gbé lọ́wọ́ yìí tá a bá padà sẹ́yìn ó ṣeé ṣe ká má lè rí gbà mọ́ títí láéláé no restructuring ẹ má reduce iye tí ẹ máa tí à ń san lórí àwọn imported goods àbí àwọn nǹkan tá a bá import from abroad don't reduce it we don't want it but open our border for you and tí ẹ bá open border àbẹ́ ẹ̀ ṣí border àwa máa ṣí border nígbà tó bá tó àsìkò fún wa láti ṣí border tí bàbá ńlá kó ẹnìkan ò sì lè yẹ̀ wá lọ́wọ́ ẹ̀ wò. ẹ̀yin ọmọ Odùduwà ẹ jẹ́ kó má jẹ́ kí wọ́n fi eléyìí
kí wọ́n fi búrẹ́dì kí wọ́n fi kó yín ní omi ọbẹ̀ lọ nítorí pé tá a bá ṣọ́ra Babangida ló ṣe lọ́jọ́ sí wọ́n á fẹ́ ṣe lónìí irọ́ ni wọ́n ń pa ìyẹn tí wọ́n bá sọ pé nǹkan táwa ń ṣe wípé kò ká wọn lára irọ́ ni ara nǹkan tí ẹ máa fi mọ̀ wípé ó ń kàn wọ́n lára gbọ̀ngbọ̀ngbọ̀n lélẹ́yìí orílẹ̀-èdè location confusion oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ tí ó fi yẹ tí ó sì jẹ́ ohun nǹkan tí ó yẹ pé kò ṣeé gbọ́ sétí tí a fi gbọ́dọ̀ fi òpin sí orílẹ̀-èdè location confusion gẹ́gẹ́ bí a ṣe ń sọ kì í wá ṣe gẹ́gẹ́ bí a ṣe ń sọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ ni wípé ètò ẹ̀kọ́ tí ò sí nígboro ó ti di nǹkan míì wípé ètò ìwòsàn fọ́nrán kan wà ẹ jẹ́ ìná eléyìí sí orí atẹ́gùn fún yín ẹ jẹ́ ìná sórí atẹ́gùn fún yín ní ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ nírú eléyìí ti ṣẹlẹ̀ ẹ má bínú pé fídíò yẹn ó dàbí ẹni wípé ó fẹ́ dorí kodò àbí kó sùn sẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ jáde nínú ẹ̀ ó ní mo fẹ́ kí a gbọ́ dáadáa kí a lè mọ̀ wípé orílẹ̀-èdè location confusion tá à ń pariwo yé wípé kò sí ohun tí wọ́n ní fún wa wọn ò lè fún wa ní ohunkóhun ju wípé kó máa tì wá lọ sínú ìparun lójoojúmọ́ nítorí náà ó ti sú wa oko ìparun tí wọ́n tì wá lọ yìí ó ti tó gẹ́ ọmọlẹ́fì ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ ká tó tún tẹ́rẹ̀ fọ́nrán ẹ̀ sí ojú agbágbé ká má bàa gbàgbé wọ́n ní àwọn tí wọ́n kó àwọn ọmọ tí wọ́n arrest ní Bode Sadu wọ́n ní wọ́n ti kó wọn lọ sí ilé ẹjọ́ lánàá wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ lánàá àbí jẹta ni wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ ìgbà tí wọ́n délé ẹjọ́ wọn ò bẹ́sùbẹ̀gbà wọ́n kó gbogbo wọn ó di wọ̀ nínú ọgbà ẹ̀wọ̀n gbogbo wọn wà nínú ọgbà ẹ̀wọ̀n báyìí lọ́wọ́lọ́wọ́ tó bá jẹ́ ní tí a gbọ́ tó bá jẹ́ lóòótọ́ ni ṣùgbọ́n àmọ̀ràn tí èmi ní fún àwọn Bode Sadu ni wípé kí ni ohun tí wọ́n ń ṣe lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wípé wọ́n gbé ọmọ wọn kí ni ohun tí wọ́n ṣe fún àwọn ará bí wọ́n ní ìkọ̀ọ̀kan báyìí lọ́mọ wọn ń yọ dànù tọ́mọ wọn máa yọ sọnù ẹ máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní òkùnkùn ọ̀gànjọ́ là á ṣèkà bẹ́ẹ̀ ni tí wọ́n bá ṣe lọ́sàn-án kò ní fara re lọ ẹ máa ṣe bí wọ́n ṣe ń ṣe tiwọn lọ́sàn-án ẹ̀yin náà ẹ máa ṣe tiyín lóru kò sí ìwọ̀n bẹ̀ tí wọ́n bá gẹṣin lọ́sàn-án tó bá gọmọ èèyàn lóru torí pé bí wọ́n ṣe ń ṣe wáyé àwọn èèyàn méjì jà ẹ̀yà kan lẹ wá kó wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n ara àwọn ọ̀bọ tí a sọ wípé àfẹ́ kí wọ́n máa fi lu àwùlọ̀ yìí leléyìí nílé táwọn bá ń jà fitafita lókè òkun ẹ̀yin náà ẹ máa gbé ìgbésẹ̀ nílé láyé tiyín ṣé rárá làwọn ará bí yóò kí ń jáde lálẹ́ ni ṣé rárá ni wọn ò kí ń jáde lálẹ́ ni ṣe bí ẹni tó bá rẹ́jẹ̀ ni wọ́n máa sọ wípé ìwọ ló pa lágbájá àbí wọ́n ló pa tàmẹ̀dù wọn ò kí ń rẹ́jẹ̀ lẹ́nu àjẹ́ tó bá fẹ́ pọmọ àbí tó bá pọmọ jẹ ọ̀bọ tí wọ́n fi lọ̀ yìí ti tó ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ẹ jà kẹ́ ẹ gbára yín là ìlú yìí ní balógun ìlú yìí lólú ọdẹ wọ́n ní fìjìláńtẹ́ tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ àwọn ọmọ Yorùbá kí ló dé kí ni wọ́n wá ń wò wọ́n ló lójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ̀ ọ́ ṣùgbọ́n ẹ ṣe wá sùn tẹ̀ ń han oorun báyìí tí tàlùbọ̀ wá kó wọ̀ ọ́ ṣé àwa ta wà lókè òkun náà láti wá fẹ́ jà fún yín for crying out loud ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ẹ ti ẹ̀ jà fúnra yín ẹ lo initiative yín ẹ lo ọpọlọ àti ọgbọ́n tó lọ́hùn fún yín wọ́n ní èèyàn tó sápamọ́ tó sápamọ́ fún yàn tó ń ṣọ́ ni kò gbọ́n tó ẹni tá à ń ṣọ́ ẹni tó ń ṣọ́ ni ò gbọ́n tó ẹni tá à ń ṣọ́ ẹ̀yin náà ẹ sì gbìyànjú kẹ́yìn náà ti ẹ̀ gbìyànjú kẹ́ ẹ jà fitafita àìmọye àwọn ìlú wa àwọn ìletò wa héréje làwọn ará abíyí ti wọbẹ̀ tó ti jẹ lájẹrun wọn ò rí èèyàn kankan mú tẹ́yìn náà bá sì mú èèyàn 10 èèyàn 20 balẹ̀ láàrin wọn kò tí ì pọ̀ jù kẹ́tì ẹ̀ fi ṣe example ìpẹ́ ẹ̀yin náà lágbára láyé tiyín ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ you be calling us abroad pé báwo la ṣe fẹ́ ṣe gbogbo nǹkan kọ́ làwa máa ní solution sí ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ lo initiative tiyín kẹ́ ẹ fi ṣe. lára àwọn ìdí tí a ṣe nílò láti gba Nàìjíríà lélẹ́yìí nítorí pé irú àwọn ìletò tó wà nínú abúlé yẹn a ní láti educate wọn self defence gbọ́dọ̀ wà ó wà nínú ara nǹkan tó wà nílẹ̀ yìí tá a gbọ́dọ̀ ṣe self defence ìyẹn ni wípé ẹ gbọ́dọ̀ gbìyànjú láti dáàbò bo ara yín ṣùgbọ́n nígbà tí ìjọba orílẹ̀-èdè location confusion tó bá ti kó ìjayà ẹ̀rù ojo tó bá ti kó sí wọn lọ́kàn
ìdí rèé tó fi fà tó fi jẹ́ pé wọ́n á máa pa wọ́n á máa ṣe wọ́n bó ṣe wù wọ́n kò sí nǹkan tí wọ́n máa ṣe sí ẹ wo àti iye ọjọ́ tí wọ́n ti kó àwọn ọmọ yẹn lọ sí àgọ́ ọlọ́pàá kó wá jẹ́ àná àbí ìjẹta ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọn pé wọ́n gbé láti ìdọ́wà jẹta ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọn lọ sí court bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè ọlọ́pàá ò lè láǹfààní láti mú yàn sátìmọ́lé ju wákàtí méjìdínláàádọ́ta lọ kó tó gbé e lọ sí ilé ẹjọ́ ẹ mọ iye ọjọ́ tí wọ́n ti wà ní àtìmọ́lé tó wà láhàámọ́ ọlọ́pàá wọ́n tún wá kó wọn lọ sí àhámọ́ wọ́n tún wá kó wọn lọ sí court wọn ò dájọ́ fún wọn kó wọn gálá ó di inú prison yard àtọmọ tó ń ṣá lọ́gbẹ́ o àti gbogbo wọn ó di inú ọgbà ẹ̀wọ̀n ẹ dìde kẹ́yìn náà jà fúnra yín díẹ̀ gbogbo ẹ̀kọ́ làwọn tá a wà láàbùrọ̀dì lè ṣe fún yín ẹ ṣe gan ọlọ́run á fún yín ṣe o ìyẹn náà ẹ má fìra yín sílẹ̀ ẹ má sọ pé ọlọ́run ló máa sọ̀kalẹ̀ wá ṣe ọlọ́run akúkú kó wa yọ ọlọ́run akúkú kó wa yọ lóòótọ́ kò sí ntẹ́lẹ́dùwà ò lè ṣe ṣùgbọ́n àkàìmọye nǹkan lọ́lọ́run ò ní í ṣe torí pé ó ti fún wa láǹfààní láti ṣe kínni ó ti fún wa láǹfààní láti lè jà fúnra wa ó fún wa lójú àfi ń rí ó fún wa létí àfi ń gbọ́ kí ni ìdí tó ṣe fún wa lójú kì í ṣe ká lè fi rìn nìkan ṣùgbọ́n ká lè fi wòye sàákún kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ká lè fi wo àwọn olóyìnbó ń pe kíní kan ní body language ìyẹn ni èdè àgọ́ ara ká lè fi wo kí ni èdè àgọ́ ara tí lágbájá ìbò tẹ̀ jẹ́ bó ṣe ń sọ̀rọ̀ kọ́ ni nǹkan tí ó ṣe ń ṣe body language ẹ̀ tí ó ṣe ń move ẹlòmíì ojú ló fi ń sọ̀rọ̀ a máa fẹnu sọ̀rọ̀ ẹnu nǹkan tó ń sọ lẹ́nu ọ̀tọ̀ èyí nǹkan tójú ẹ̀ ń ṣe ọ̀tọ̀ ká lè láǹfààní láti rí gbogbo eléyìí ó fún wa létí láti gbọ́ nǹkan pàápàá jùlọ tí èèyàn bá fẹ́ ṣe ni ní ṣùtá àbí kéèyàn sáré gbọ́ nǹkan kó sáré digest ẹ̀ kó túmọ̀ ní àìmọye ọ̀nà sí àìmọye ọ̀nà ara àwọn àǹfààní tí Elédùà fún wa lélẹ̀ tó fi fún wa lójú àti etí àti imú lóòótọ́ imú yìí níkà kò gbóòórùn kò jẹ́ ká gbóòórùn àṣebi ṣùgbọ́n Elédùà fún ẹ lẹ́sẹ̀ kó o lè fi sàásálà fẹ́mi ara rẹ ó fún ẹ lọ́wọ́ kó o lè fi ṣiṣẹ́ kó o tún lè fi defend ara ẹ kó o lè fi jàgbára ẹ sílẹ̀ ṣùgbọ́n kí wọ́n láǹfààní ọwọ́ ta ní tá a lè fi jà fún ara wa tá a lè fi jà ká fi gbára wa sílẹ̀ tá a lè fi jà fún ẹ̀tọ́ wa ká tẹ̀ fi kọ nǹkan ká fi jà fẹ́tọ̀ ara wa kí wọ́n láǹfààní etí tá a ní tá a fi gbọ́rọ̀ a gbọ́ pé àwọn lágbájá yìí ṣe nǹkan báyìí fún wa àbí sí wa tá a dẹ̀ mọ̀ àtúwá lè lò ká lu ọpọlọ wa ká fi digest nǹkan tó wọlé nínú etí wa ká wá fi ọpọlọ rí wa ká wá fi gbé pé báwo la ṣe lè gbára wa sílẹ̀ gbogbo ìgbà kọ́ lára àtà máa wá jà fún wa a ń láti jà fúnra wa wọ́n ní ẹlẹ́rù ló ń kọ́fẹ́ ká tó bá a ké ọ̀fẹ́ gbogbo nǹkan kọ́ ni sùúrù lè yanjú ẹ o gbogbo wa tá à ń pariwo sùúrù 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 ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù sùúrù tá a ní tó fi kọ́ ba aládé lẹ́rú sùúrù tá a ní tó fi kọ́ àwọn ìjòyè onílẹ̀kẹ̀ lọ́rùn níwọ̀fà sùúrù tá a ní táwọn bọ̀rọ̀kìnní láwùjọ tí wọ́n ṣe ń jẹun bí ẹrú sùúrù náà la ní tá a fi sọra wa darú àwọn ará bí gbogbo nǹkan kan ni sùúrù máa yanjú àwọn nǹkan míì wà tó yẹ pé agídí ìwà ipá ló máa yanjú ẹ̀ àwọn nǹkan míì wà tó yẹ pé ọ̀rọ̀ ẹnu ló máa yanjú ẹ̀ nǹkan míì àwọn nǹkan míì wà wà láàmì wà tó yẹ pé sùúrù máa yanjú ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ilé tó wà ńlẹ̀ yìí sùúrù ò lè yanjú ẹ̀ ká má wulẹ̀ tanra wa sùúrù ò lè yanjú ẹ̀ gbogbo wa la rí standard of health standard wa ní ayé ọjọ́ sí àwọn health facilities táwọn ọba Saudi Arabia máa wá sí Nàìjíríà wàá máa gba ìwòsàn a sì sọ lórí ètò lánàá àbíjẹta la sọ ṣùgbọ́n lónìí ẹ wo àwọn health facilities wa ẹ lọ sí gbogbo general hospitals wa ní Nàìjíríà the best hospital in Nigeria ó máa jẹ́ the worst one in abroad the best general hospital ní Nigeria ní location confusion á jẹ́ the worst kitchen ní abroad kitchen ibi tí wọ́n ti ń dáná torí pé tẹ́ bá débẹ̀ ṣáwọn ilé tí wọ́n ti kọ́ láti 19 tó ti pẹ́ tí wọ́n ń pè ní general hospital tí wọ́n adé tó yẹ pé eruku ló kún everywhere ara ògiri general hospital gan ò ṣe rí kò ṣe wò tó o bá fẹ́ fún ẹ lábẹ́rẹ́ ní hospital you need to pay that is Nigeria for you ara àwọn nǹkan tí Nàìjíríà ṣe gbọ́dọ̀ wá sí òpin lélẹ́yìí now look at what happened. I'd like to show you the living condition of mothers who have babies who have neonates.
in Luth. This is where people sleep. Now they made available a lodge. The lodge is not good enough. The lodge is in terrible and poor state. And as of this morning, mothers were thrown out without prior notice, without anything. So we're going to post this. This is the reason why I want this to go viral as much as possible. Repost, tag anybody you know. It just shows that the common man in Nigeria cannot get good health care. Why then are we spending so much money? Some of us in the past 4 weeks, we spent over $1 million on our babies, and then they throw us out without notice. This is what happens. This is Luth. This is the federal government hospital, Luth. This is what it looks like. This is where people sleep. Mothers who just had babies. This is where they sleep. This is the situation. This is the situation. This is the current situation. This is the current situation of this country. A country where we are treated like animals in our own homes. So yes, we're taking the fight to those that matter. When we were fighting for NSAS, we didn't know. Obviously, a lot of people don't understand. The health system in this country has deteriorated. That is Nigeria. Tí ẹ̀yin ń pariwo one Nigeria. Àwọn olórí burúkú kan wá kóra wọn jọ síbì kan, wọ́n á máa pariwo one Nigeria. Ìyẹn Láyà Mohammed yẹn, ṣé ti gbọ́? Ọmọ ẹ̀ wà ní national, ó wà ní House of Assembly Lagos State. Ọ̀nà dàkó defend the atrocity tí wọ́n perpetrate ní Lagos State. Ẹ sọ fún mi, kò jọ mí lójú, kò jọ mí lójú. Torí pé gbogbo àwọn tó wà ní helm of the affairs láti 1960 náà ṣì wà ń bẹ̀ dé bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn tí wọ́n ti kú ọmọ wọn wà ń bẹ̀, àwọn tó yẹ pé wọ́n ṣì wà ń bẹ̀ gan ọmọ wọn náà tún wà ń bẹ̀, ìyàwó wọn wà ń bẹ̀, gbogbo family wọn wà ń bẹ̀, wọ́n á jẹ wá bó ṣe wù wọ́n. This is Lagos University Teaching Hospital, Federal Teaching Hospital, Federal Government Hospital. Look at the building. Look at the building alone. No, Okoja. I'd like to show you the living deteriorated. To the end. This is it. Look at the building. Look at the structure. Otiniloju Jojo Ewo Federal Hospital in Nigeria. This is where we find ourselves, and this is one of the major reasons we need to end Nigeria now. We need to end Nigeria. You need to go to their state hospital, even local government hospitals here. And need láti rí bí wọ́n ṣe build it, bí wọ́n ṣe construct it, bí wọ́n ṣe everything in total details. Look at our federal hospital. Ẹ wo bó ṣe rí. This is one of the reasons tí a ṣe ń pariwo wípé ẹ̀yin tẹ́ wà ní Nigeria, we need to end Nigeria now. Nigeria ó gbọ́dọ̀ lọ sí òkun ìgbàgbé. Ó gbọ́dọ̀ lọ sí òkun ìgbàgbé nítorí pé a lè continue like this. Tá bá continue like this in the next 5 years, ẹ máa rí level tí Nigeria máa wà. In fact, ó máa kọjá àfẹnusọ. Ó máa kọjá nǹkan tí èèyàn lè ròyìn. Ẹ má gbàgbé wípé àwọn olórí wa tó wà ń bẹ̀ wọn ò lè ever change títí Jésù máa fi dé, títí ọjọ́ àgbéǹde àlìkámà wọn ò lè ever change láéláé unless tí a bá kàn fẹ́ para tanra wa nìkan. So if you still want to give them the second chance, you can go ahead and do that. But as far as I'm concerned, kò di dandan ká pé 100, ká pé 1,000, 1 million. Little of us, just few of us rather, a lè parapọ̀ kí a gba orílẹ̀-èdè Odùduwà kí a gbà sílẹ̀. A lè gba orílẹ̀-èdè Odùduwà sílẹ̀ nítorí pé a lè continue like this. Láíláí kò possible ká continue like this ní ìlú tó lọ́ba tó níjòyè, ìlú tó ní olórí tí wọ́n pera wọn ní giant of Africa. This thing cannot happen in Ghana. Kò lè ever ṣẹlẹ̀ ní Ghana láíláí. Ẹgbọ́n nǹkan tí woman yẹn sọ, ó láwọn sọ more than 1 million naira. At the end of the day, kí ló ṣẹlẹ̀? Wọ́n throw wọn out nínú hospital. Ẹ dúró náà sí àwọn people yìí wọn lórí tí wọ́n máa ń rò. Wọ́n mọ̀ wípé kíní yìí pé àwọn èèyàn máa gbé sórí social media, wọ́n á tún gbé wọn sójú ayé, àbí eléyìí sìn Photoshop ni. Wọ́n fẹ́ pè ní Photoshop àbí tó bá jẹ́ àwọn tí orí wọn pé, tí wọ́n ní làákàyè, tí wọ́n ní orí tààrò, tó ní ọmọ, torí bá ń fọ́ no wonder, torí bá ń fọ́ wọn lọ sí abroad.
tí ẹ̀dọ̀ bá rìn wọ́n lọ sí abroad tí ò bá jẹ́ covid-19 tọ́lọ́run fi mú wọn tọ́lọ́run fi bàtà ayé wọn jẹ́ tọ́lọ́run fi tú wọn láṣìírí ká ní nàìjíríà ní covid-19 ti bẹ̀rẹ̀ ni a ní rí anybody a single one of them ní nàìjíríà gbogbo wọn máa ti sá lọ sí abroad fún treatment ṣùgbọ́n ọlọ́run mú wọn ọlọ́run ju ẹ̀dá lọ ló fi jẹ́ kí covid-19 kó bẹ̀rẹ̀ láti abroad tí kò bẹ̀rẹ̀ nàìjíríà tó yẹ pé most of the countries tó wà labroad wọ́n ti lockdown ti wà nílùú wọn kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní farahàn ní nàìjíríà ìtọ́lọ̀ fi mú wọn lélẹ́yìí ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó máa pa gbogbo wọn tẹbí tará ni láìpẹ́ láì jìnnà àbí nǹkan tí wọ́n ṣe sá fáwọn aráàlú yìí is it good enough? lóòótọ́ àwọn aráàlú wọ́n lè ní part of the blame to share because àwọn ni wọ́n dìbò fún wọn lọ́dún 2019 ó yẹ kí wọ́n ti kọ́ ẹ̀kọ́ wọn lọ́dún 2015 sí 2019 but simply because wọ́n ń ròó gbà yẹn wípé good luck ibi tó ń balẹ̀ ayé jẹ́ dé kò lè ṣe é túnṣe within 4 years na ẹ wá wo the last previous 3 years or 2 years tí a ti lò ń sìn going to 2 years now ẹ wo nǹkan tójú wa ti rí ní location confusion and some people are still shouting preaching for one Nigeria. I don't know video tí mo rí lánàá maybe it is true or not wípé àwọn south àwọn Niger Delta wọ́n ti lọ ti ibi tí wọ́n ti ń wa epo if that is true kudos to you that's a good example nǹkan tí a fẹ́ kí ẹ máa ṣe nìyẹn and not only that don't allow the presidency to come and sit down with you on the round table wípé kẹwàá as in pé kẹ change mind yín let us fight for disintegration of Nigeria that is what we need. I really appreciate it pé ẹ ti ẹ gbìyànjú láti lọ force wọn láti ti refinery ibi tí wọ́n ti extract epo yín they will extract your oil extract our precious stones extract everything they will extort us they will take our money from seaport every pineapple tó bá ń wọlé láti sẹ̀mẹ̀ border or láti Owódé Ìdíròkò border or Owódé Ìdíàpá àbí ní gbogbo border wa our immigration officers wọ́n máa ń gba 65 naira lórí each pineapple and they will take those money to the northern part of the country láti lọ develop well. Wọ́n ò rí nǹkan kan ṣe fún wa nílùú wa wọ́n rí gas pipeline lọ sí Niger lọ sí Morocco wọ́n kọ́ refinery sí Chad wọ́n gbé epo wọlé láti Niger wọ́n ti bọ́dà àti wọn bí wọ́n sì bọ́dà àti wọn lọ́dọ̀ tiwọn just for them to have free movement wọ́n fún bọ́ àti Dangote nìkan ní license láti lè kó nǹkan wọlé kó nǹkan jáde nínú bọ́dà wa tá a ti tì. There are so many companies tó wà nílẹ̀ tí wọ́n fún láǹfààní so does that mean pé Dangote àti bọ́ nìkan ní citizens of the country wọ́n gbé ìgbésí ayé gbogbo wọ́n gbélé wọn lọ́wọ́ so we should stop looking at them bá a ṣe ń wò wọ́n let us fight wherever agbára tó bá mọ̀ pé o ní bẹ̀rẹ̀ sí ní lò lé wọn lórí ẹ̀yin tí ẹ wà níbodè ṣáájú ẹ̀yin náà gbìyànjú ká gbára yín sílẹ̀ we cannot do everything even despite the fact pé Ọlọ́run wà everywhere àwọn onílẹ̀ wà everywhere bẹ́ẹ̀ gbogbo nǹkan kọ́ ló onílẹ̀ máa ṣe fún wa àwọn onílẹ̀ wọ́n expect káwa náà gbé ìgbésẹ̀ fúnra wa à ń pariwo lọ́tún à ń pariwo lọ́sì à ń ké tóntóntón lọ́sàn à ń ké tóntóntón lóru we need to fight for ourselves. Be ready to prepare to defend yourself, to defend your family, to defend your street, to defend your community. Ẹ̀yin tẹ́ wà níbodè ṣáájú ọ̀rọ̀ mi tún padà sọ́dọ̀ yín again. Ẹ má máa lajú yín sílẹ̀ káwọn ará bíi máa ṣe yín bó ṣe wù wọ́n bó jẹ́ ọlọ́pàá lọ́rìn gbèrègbèrè ẹgbẹ́ lọ. Bó jẹ́ àwọn Fúlàní lọ́rìn gbèrègbèrè tó ń ṣe nǹkan tí ò dá sí yín ẹ palẹ̀ wọn mọ́. Tí ò bá wù yín tẹ́ ẹ bá ní conscience wípé ẹ fẹ́ ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ẹ lọ lù wọ́n mọ́lẹ̀ síbi kan ẹ kàn gbẹ́lẹ̀ sí ẹ gbé wọn síbẹ̀ ẹ so wọ́n mọ́lẹ̀ síbẹ̀ tó bá yẹ wọ́n kú fúnra wọn tó bá gbẹ̀yàn mẹ́wàá pa wọ́n á bẹ̀rù yín. This is our land. It's our land. A dẹ̀ ní láti take over our land. Kò ń ṣe ká máa lajú wa sílẹ̀ káwọn olórí burúkú kan kó wá máa ṣe wá bó ṣe wọ́n ká wá máa pè kiri pé ẹ̀ẹ́jọ kí ni ká ṣe sí. You have the solution with you. Solution yẹn wà lọ́wọ́ yín
To every problem there must be a solution. You must find at least a solution to that your problem. Kí ni problem yẹn? Kí ni solution yẹn? You know the problem already, unless you are pretending. Stop pretending. And once said that mo problem yẹn sìn, try to sit yourself down. You can map up 1001 strategies tó máa lò láti fi reinforce ara yín, láti fi fight back. And by the time you start fighting back, ọwọ́ wọn máa bọ́. Nígbà tó bá kàn déédéé jí lọ́jọ́ kan wọ́n wá èèyàn 5 tì. Ó dọjọ́ kejì wọ́n wá èèyàn 10 tì. Gbogbo wọn sọnù wọ́n wá wọn tí wọn ò rí wọn. Tó bá yá àwọn náà máa gbáradì wá jókòó dáadáa. Àtẹ̀bádẹ̀ tí ń ṣe ẹ má sùn kẹ́ ìdíjú yín méjèèjì. You have to be ready to defend your people. Be ready to defend your family. Tó bá jẹ́ family tí yín nìkan lẹ lè defend, try to defend it. Èyí tí wọ́n pa wá nílẹ̀ wa yìí ti tó. We cannot sit down and keep looking at them. Bó jẹ́ olórí even bó jẹ́ governor bó jẹ́ president ló wá tó ń sọ yamayama ẹ̀yin náà ẹ̀ dá padà fún. Because this is your land. You don't have the right they have in your land. You don't have it in their land. Tó bá lọ sílẹ̀ wọn, you don't have that same right. Why tẹ́yìn ò ṣe dìde kẹ́yìn ìjà tẹ́ ẹ̀ bá lè jà nílẹ̀ onílẹ̀ kẹ́yìn tí ẹ̀ jà nílẹ̀ tiyín. Wọ́n ní àìlè sọ̀rọ̀ nípìnlẹ̀ orí burúkú. Kì í ṣe ká sọ̀rọ̀ nìkan ní Yorùbá lélẹ̀ túmọ̀ sí, ṣùgbọ́n àìlèjà fúnra ẹni. Coward died many times before they died, but valiant died but once. Kò síkú tó máa pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀. Ẹ lè continue like this. Kẹ́ má depend on the people tó wà labroad. Ìpè kó wá find the solution fún yín. It's not possible, because àwọn tó wà labroad yìí they are just mortal. They are not immortal. They are not omnipresent. They are not God. They cannot be everywhere at the same time. Ẹ wo orúkọ tó ṣẹlẹ̀ ní lùtì tó bá jẹ́ abroad wàláì wọ́n ti ṣe ìwọ́de lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹ pé ẹ̀mí wọn gan agbọ̀n. But our people are fond of come video coverage. Yes, it's fine. Tẹ́ bá ṣe video coverage ẹ sọ sórí social media for us to know what is going on in that country and for the rest of the world to know what is going on in the country. But at the same time, try to sit yourself down and find solution to that particular problem that you are facing. The particular situation that you are going through that is not comfortable. And láti jókòó can find the solution sí. Kì í ṣe gbogbo nǹkan làwọn èèyàn máa find the solution sí fún yín. But what you and I should always put behind our memory is this: Nigeria must be divided. Because tábà wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ a mọ̀ pé we are not compatible in any way at all. Kò sí ọ̀nà tá a fi wà compatible. Kò sí. Kò dẹ̀ sí àwọn olórí wa tí wọ́n kó owó jẹ tó tó àwọn olórí wèrè àṣàyè. But simply because we don't want that in our own society, in our land. Kò sí nínú blood Yorùbá rí kí wọ́n máa ṣòwò òlu kúmọkúmọ. Nígbà tó bá ti wá ṣẹlẹ̀ náà ìdí rẹ̀ tí a fi ń pariwo wípé we don't want this, you must put an end to it. Àwọn tí wọ́n bá lára mu ẹ jẹ́ kó máa lọ pẹ̀lú ẹ̀ tó yẹ pé àwọn tí wọ́n kó wọn jẹ wọ́n tún máa ṣe ránkẹ̀dẹ̀dẹ̀ fún wọn, and let them continue with it. We are not fighting them for that, but we don't want them in our land. A fẹ́ kó hands off kó fi gbogbo nǹkan tó jẹ́ tiwa kó fi sílẹ̀ fún wa. Ajé òkògbà kó fàjà. You cannot force me to remain nínú marriage tí mi ò like, tí kò fún mi lẹ́nìtìn, tí ò yí di dividend fún mi, tí kò sí ìgbádùn, kò sí àǹfààní, kò sí ayọ̀ láti àárọ̀ di alẹ́ rí. Ẹ lọ wo gbogbo ìgbà tí a ti gba òmìnira. Even before we gain independence, káàtẹ̀ tó gba òmìnira àmọ́ pé àtẹ̀ ìgbádùn díẹ̀. But before we get after the independence, ẹ lọ wo kò sí ìgbádùn kankan. Ìnira from one ìnira to another ìnira ni. In that location confusion. From one ìnira to another ìnira. You can imagine Laya Muhammed ọmọ Ìlọrin ó lọ ń ṣe ìjọba ní federal level. Ó gbé ọmọ ẹ̀ láti Ìlọrin ó gbé lọ sí ìlú Èkó ọmọ 1980 wípé kó máa bá wọn ṣèjọba lÉkòó. Ìyẹn Tinubu ó ṣe ó ṣe senator for how many years? Ó kúrò bẹ̀ ó di governor, ó kúrò governor ó di bàbá àsàlẹ̀,
ó tún wá lòun fẹ́ lọ fún president ìyàwó ẹ̀ wà ń bẹ̀ o ìyàwó ń rule ọmọ náà yá lọ́jà ọmọ kan náà tún fẹ́ lọ fún gọ́vnà ní ìlú tiwa yìí náà ṣé ìdílé tiwọn nìkan lórí wọn pé ní tí wọ́n mọ̀jọba ṣe. Enough of this stupidity láti ọ̀dọ̀ wa àti láti ọ̀dọ̀ àwọn olórí wa. One, táwọn olórí wa bá sọ pé orí wọn ò pé wípé ọpọlọ orí wọn ò pé wọn ò lórí tí wọ́n rò wọn láàkúrí àwa náà tí a jẹ́ aráàlú ó yẹ kí a lè jókòó ká ronú wa wò lẹ́ẹ̀mejì wípé ìjẹ́ nǹkan táwọn olórí yìí ṣe ìjẹ́ só dáa báwo la ṣe lè yọra wa kúrò nínú ẹ̀ ó yẹ ká jókòó ká ronú wa lẹ́ẹ̀mejì wípé n tó ṣẹlẹ̀ sáwọn olórí wa tó ṣẹlẹ̀ sáwọn bàbá wa àti nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ èmi ò fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ wa ó dìgbà tí a bá jókòó tá a bá ronú yìí ká tó rí ọ̀nà àbáyọ. Ẹ gbàgbé pé paramọ́lẹ̀ ń sọ pé àwọn máa ṣiṣẹ́ tí paramọ́lẹ̀ bá tiẹ̀ ṣiṣẹ́ lénìí èwo ni àwa náà fẹ́ ṣe. Èwo ni àwa náà fẹ́ ṣe. Ẹ má bínú torí pé ọ̀rọ̀ yìí ká mi lára lénìí la ṣe play national anthem wa torí pé àwọn kan ti ń béèrè pé play national anthem play national anthem tá a bá fẹ́ parí ètò lónìí a máa play national anthem fún gbogbo wa ẹ máa gbọ́ torí pé aago kan kò ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n lọ́dọ̀ tiwa ń bí tí paramọ́lẹ̀ bá láwọn fẹ́ jà tó bá láwọn ń gbaradì lábẹ́lẹ̀ ẹ máa gbọ́ láìpẹ́ kí ni nǹkan táwa náà ń ṣe lára nǹkan tó yẹ ká ṣe òun ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbodè ṣáájú yẹn gbogbo ọmọ Yorùbá níbikíbi tẹ́ ẹ bá wà pátápátá yálà nílẹ̀ Yorùbá àbí níbikíbi àbí lókè ọya ẹ̀yin náà ẹ para yín pọ̀ nílé ẹ má dúró de lágbẹ́jà kan ló fẹ́ wá gbà wá bá a ṣe ń sọ àbí tàmẹ̀dù kan ló gbọ́dọ̀ kọ́ wa ní nǹkan tá a máa ṣe tógun bá dé lónìí kálógun mà dé lẹ́ni o ó ti ká gbogbo yín mọ́ kò fún wa láǹfààní láti wá sílé ṣé ẹ̀ ní defend ara yín ẹ máa defend ara yín kẹ́ ẹ máa defend ara yín ìyẹn ni pé ká ní ogun délé ni ó ka yín mọ́ ó fún yín lákàmọ́ ó kẹgbà tẹ́ ẹ níyàwó tẹ́ ẹ fẹ́ yàwó sílé ṣé àwọn ará òkè òkun ló kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa bá ìyàwó yín lájọṣepọ̀ débi tó máa fi bímọ ni no ẹ̀yin náà lẹ́rọ wípé ẹ jẹ́ kí kíní ẹ̀gbẹ́ ọdún kíní ẹ kí gbogbo ẹ̀ kó ṣe rẹ́gí ẹ jọ gbádùn ara yín ni so you must be able as long as you know how to enjoy yourself ẹ̀yin náà ẹ gbìyànjú wọ́n ní ẹlẹ́rù ló ń kọ́fẹ́ ká tó bá a kẹ́ ọ̀fẹ́ tẹ́ ẹ bá tẹ̀ wá gbìyànjú débì kan ẹ wá wo ipa ti kún wa o kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe fún wa àwọn ará òkè òkun wọ́n á ti wá wò pé ẹ ti gbìyànjú kí ni tó fà á tó fi jẹ́ pé most of àwọn ará òkè òkun lónìí tí wọ́n send owó sí yín tẹ́lẹ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fàsẹ́yìn ní wípé púpọ̀ nínú àyín tẹ́ ẹ wà nílé ẹ ti ń fi wọ́n ṣe ìjẹ́ wọ́n lẹ́ni tí à ń di ẹrù dè kì í sọ wípé kí wọ́n dì í kó wúwo ṣùgbọ́n torí pé ẹ ti ń sọ wọ́n di ìjẹ́ ìdí rẹ̀ tí wọ́n fi ń fàsẹ́yìn díẹ̀díẹ̀ ìwọ̀nba tí wọ́n bá lè ṣe wọ́n ṣe lọ́wọ́ ara wọn ìwọ̀nba tí wọ́n bá lè ṣe wọ́n ṣe pamọ́ tí ò fi hàn sí yín tó fi dàbẹ́ ní pé àwọn tó wà lókè òkun wọn ò ṣiṣẹ́ kankan wọ́n sì ṣe iṣẹ́ o ṣùgbọ́n wọ́n ṣe ní wípé mọ̀jàmọ̀sá là á máa kíkanjú lójú ogun ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ẹ yí ìpinnu tiyín padà ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ẹ yí ìgbésẹ̀ yín padà ẹ gbìyànjú kẹ́ ẹ yí èròǹgbà ọkàn yín padà ẹ má wo owó tẹ́ ẹ máa jẹ lára àwọn ará òkè òkun lónìí ṣùgbọ́n ẹ wo nǹkan tí ẹ máa jẹ lọ́jọ́ iwájú àtúntẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ bá ti fi wàdùwàdù tẹ́ ẹ bá ti fi lé àwọn ará òkè òkun padà lọ́dọ̀ yín tí wọ́n ti yọwọ́ yọsẹ̀ wípé after all ibi tí mo wà ọkàn mi tiẹ̀ sì balẹ̀ díẹ̀ kẹ́ ẹ tó bọ́ nínú oko ẹrú tí àwọn bàbá wa fi wá sí yìí ó máa lágbára díẹ̀ tá a bá sì ṣe léyìí ìdí tí a fi jẹ́ kí Nàìjíríà pín ó máa di òkè ìṣòro nítorí pé ìjọba location confusion wọ́n lágbára láti kápá ayé ju àwọn tó wà lókè òkun lọ mo sì fẹ́ kẹ́ ẹ rántí wípé púpọ̀ nínú àwọn tí wọ́n ń jà fitafita pàápàá jùlọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí fọ́nrán ayélujára tí wọ́n gbé gbogbo àṣírí orílẹ̀-èdè location confusion tí wọ́n gbé sí ojú ọ̀gbagadè gbogbo àgbáńláyé most of them lórúkọ wọn ti wà nínú ìwé
àkọsílẹ̀ orílẹ̀-èdè location confusion jẹ́ pé tí wọ́n bá ti ń dé nàìjíríà lónìí wọ́n nawọ́ gan wọn ni. torí náà la ṣe ń ké tuntun sí yín ẹ̀yin náà ẹ má sùn àsùnpìyè ẹ má sùn àsùnpara. ẹ̀ ń láti ní àfojúsùn tí àwọn ará òkè òkun náà ní wípé orílẹ̀-èdè yìí sẹ̀ a gbọ́dọ̀ pín. ẹ kúkú fún wa lówó kálẹ̀ ń fún wa lówó àbó nìkan tẹ̀ ń ṣe fún wa tó special ká tó sọ fún yín pé inú ìyà ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè location confusion wà lọ́wọ́lọ́wọ́ pé àdẹ́ ń pariwo ẹ̀ tótótó ó yẹ ká mọ̀ wípé alágbẹ̀dẹ tó ń lu rí poroporo lójú kan ó ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ó yẹ ká mọ̀ wípé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lú láti ẹnu ènìyàn méjì tàbí mẹ́ta ní ẹ̀rí èèyàn méjì tàbí mẹ́ta la fìdí òtítọ́ múlẹ̀ tí mo bá ń parọ́ tí Citizen AY ń parọ́ ọmọọba Adéjọkẹ́ ń parọ́ Koiki náà tún máa parọ́ lẹ́ẹ̀kan náà at the same time gbogbo àwọn tó kù náà ń parọ́ àbí ẹ̀ ń láti jókòó ká ìrònú yín wò lẹ́ẹ̀mejì wípé orílẹ̀-èdè location confusion must come to an end. tá a bá ń parọ́ pé ìtìjọba ń fẹ́ ṣe leléyìí ìtìjọba máa ṣe leléyìí tẹ́ ẹ bá rò wípé àparọ́ eléyìí tí wọ́n wá ń ṣe ń kọ́ tó ń hàn sí gbogbo yín tí kò síná tí kò sómi tí kò sí ojú òpópónà ọjọ́ ìsinmi tó kọjá làwọn kan sì kú ní eastern part of the country nítorí Porto ẹja dọ́ọ̀jì Porto lásán wọ́n kọ àgbákò ikú òjijì ọ̀sán gangan àwọn mẹ́fà ló lọ sọ́run àpàpàǹdodo kí mọ́tò tó ní accident labroad tá a wà yé ó máa ṣe kó tó jẹ ìgbà tó jẹ́ pé kò sí rules and regulation kò sí pé ibi tó wà yìí o ò gbọ́dọ̀ ṣáájú 100 km/h jẹ́ pé tó o bá ti lè sá 101 km tó máa wà penalized ṣùgbọ́n ìyẹn ò sí ní Nàìjíríà ìbá àwẹ̀ kan sọ pé 5 km/h kó o máa sá 500 km/h kò sẹ́ni tó máa mú ẹ. ara àwọn ìdí tí a gbọ́dọ̀ fi òpin sí orílẹ̀-èdè Nàìjíríà lélẹ́yìí oríṣiríṣi àlùmọ́nì ilẹ̀ tó wà nínú oko yín tẹ́ ń gbìyànjú láti kó fún àwọn ará òkè àwọn ọmọ China àwọn Chinese ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ fi àwọn nǹkan yín sílẹ̀ tẹ́ ẹni tó jẹ́ nǹkan mèremère nǹkan èrè ọjà oko ẹ fi sílẹ̀ kó di wúlò fún yín àwọn nǹkan kan wà tó máa ń appreciate nílẹ̀ ayé yìí ìkíní ń bẹ ní ilẹ̀ ẹ gbàgbé nípa ilé ẹ gbàgbé nípa mọ́tò ṣé ẹ rí ilé àti mọ́tò liability ní tí ò bá powó wọlé fún yín tó bá dẹ̀ wá ń powó wọlé fún yín kó ó máa depreciate ni value ẹ máa reduce year in year out lọ́dọọdún ṣùgbọ́n ara àwọn nǹkan tó appreciate ní ilẹ̀ ẹ má talẹ̀ yín fún àwọn àtọ̀húnrèwá torí pé ó sì máa wúlò fún yín tá a bá gba òmìnira ilẹ̀ bàbá wa. ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí ti ilẹ̀ ni wípé àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ tó wà lórí ilẹ̀ yín ẹ má gbé fáwọn ará Chinese àbáwọn ará òkè ọya lára àwọn nǹkan tí a ní tó jẹ́ àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ tó lè sọ wá di olówó iyebíye ọlọ́lá tí kò ní í ṣe é fẹnu sọ òun ló pọ̀ lára àwọn nǹkan tí ẹ̀ ń gbé fáwọn òyìnbó yìí àwọn òyìnbó tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó máa fún yín ní 5 naira wọ́n lè fi gba 50 million lọ́wọ́ yín tẹ́ ẹ máa wò pé lágbájá yìí try ó fún mi ní 5 naira nínú nǹkan tó ń kó nínú oko yín tó rí billions of naira billions of dollar lórí ẹ̀. ẹ jẹ́ ká fòpin sí Nàìjíríà kí Nàìjíríà ó tó fòpin sí wa orílẹ̀-èdè Nàìjíríà kò ní nǹkan kan fún wa o kò ní nǹkan kan fún wa àtọ́ láti ṣe fún wa yálà afẹ́ akọ̀ orílẹ̀-èdè location confusion yìí o gbọ́dọ̀ di àfẹ́yìn tí eégún fi ṣọ o gbọ́dọ̀ di ohun ìgbàgbé ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ di ohun ìgbàgbé àwọn nǹkan kan wà tí a ní láti ṣe àwọn nǹkan kan ó wà tí a ní láti ṣe lóòótọ́ ó lè dàbí ẹni wípé àwọn nǹkan tí a ń gbìyànjú láti ṣe tàbí tá à ń sọ fún yín pé ká ṣe yìí ó lè wà violent lójú tiyín ṣùgbọ́n ẹ lọ wo bíkíbi tí revolution bá ti ń ṣẹlẹ̀ revolution ò fi ara tútù ṣẹlẹ̀ rí kò fi ara tútù ṣẹlẹ̀ rí kò fi ọwọ́ tútù kó fi ṣẹlẹ̀ ọwọ́ ẹ̀rọ kò bá dé rí torí náà tá a bá ní ká dúró ká máa wò wọ́n
títí tí gbogbo nǹkan máa fi bàjẹ́ tán a nílè lọ́nà àbáyọ lórí gbogbo ìṣòro tó ń dojúkọ wá ní location confusion. ṣùgbọ́n tá a bá gbéjà kó wọn lọ́dọ̀ tiwọn ká gbéjà kó wọn lọ́dọ̀ tiwa before you know what is happening àwọn gangan wọn máa sá lọ ni. àwọn strategy kan wà tá a lè lò láti fi ṣe wọ́n lọ́ṣẹ́ láti ṣe wọ́n ní ṣùtá because we don't want them in our land anymore. For example nǹkan tí wọ́n ṣe lánàá ní Niger Delta tí wọ́n ti lé epo is one of those things when you paralyze the economy of the country. àwọn náà máa jókòó wá sit tight. Let us divide the country and that is the only solution, the only way out for us ní Yorùbá land because as long as a bá ṣì wà nílẹ̀ Naija, as long as a bá ṣì wà ní Naija tá a bá ṣì ń pariwo pé restructuring tá a sì jọ wà papọ̀ kò sí bó ṣe lè jẹ́ tó tá a lè gbádùn ara wa kì í ṣèpè. Change your 6 story into a health story today with Juice Plus. With Juice Plus, you can activate and reactivate your healthy lifestyle and get grinding again in your day-to-day activities and enhancing total productivity in whatever you do. At Juice Plus, we make all-round healthy fruit blend that reduces your belly fat and speed up your metabolism. Other health benefits you get at Juice Plus include increased energy, increased recovery, liver cleaning, manpower, stress and anxiety reduction, hair and nail strengthening, decreased allergies, helps sleep better, improved skin, improves pregnancy condition, helps lose weight, inflammation reduction, and lots more. Visit http://bfemi-davis.canada.juiceplus. Juice Plus, health for all good. ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa ẹnjìníà wa ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbé sókè gbé wálẹ̀ àkàndùn ní mú yín lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣe àtúnyé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ tẹ́ fi ń ṣe àtúnyé kò ní kan ìsàlẹ̀ àpò. mo ní orílẹ̀-èdè location confusion tí a bá put end sí orílẹ̀-èdè location confusion now láìpẹ́ láì jìnnà location confusion ó lè put end sí live wa Ọlọ́run ní jẹ́ kí wọ́n put end sí live wa o torí náà la ṣe gbọ́dọ̀ dìde láti jà fún òmìnira ilẹ̀ Odùduwà. àwọn kan dìde wọ́n ti ń gbìyànjú wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun láti ṣe àwọn iṣẹ́ kan gbòógì fún ìlọsíwájú ọmọ Odùduwà quote and unquote. àwọn kan ti dìde wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun wọ́n ti ń gbìyànjú wọ́n ń gbé ìgbésẹ̀ iṣẹ́ tí a ti rí ni tí èmi ti rí tí mo dẹ̀ ti ṣe findings tí mo rí wípé wọ́n ti gba ìyànjú tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní ìfẹ́ ọmọ Odùduwà lọ́kàn dénúdénú tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó yẹ pé wọ́n wà self-centered àwọn tó jẹ́ wípé wọn ò protect interest tiwọn nìkan ṣùgbọ́n tí wọ́n protect interest ọmọ Yorùbá àti territory wọn interest ọmọ Odùduwà torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọ Odùduwà ó ṣàn lọ bẹ́ẹ̀ lọ́dẹ Delta lọ́dẹ Kogi lọ́dẹ Edo State tí wọ́n ti ń ṣe iṣẹ́ relentlessly tirelessly tí wọ́n ná owó ara wọn tí wọ́n sì ná ara wọn tí wọ́n ná àsìkò wọn tí wọ́n ṣe gbogbo nǹkan níkápá wọn láti rí i dájú wípé ọjọ́ iwájú ilẹ̀ Odùduwà àti àwọn ọmọ Odùduwà wípé ó dára. wọ́n ti gbìyànjú mo sọ fún yín pé àwọn kan ti wá bá wa ṣùgbọ́n a ti gbìyànjú à ń gbìyànjú láti ṣe ìwádìí tó kún tó péye. èmi ṣe ìwádìí mo rán oríṣiríṣi àwọn ènìyàn lọ láti ṣe ìwádìí ìjìnlẹ̀ wípé ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ a rí wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí tí wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa kó jẹ wọ́n ní ìgbà tí àìtí ṣòṣà wọ́n ń ṣòṣà wọ́n ń ṣe iṣẹ́ takuntakun lábẹ́lẹ̀ àti èyí tí a lè fojú rí fún ìlọsíwájú àti ìtẹ̀síwájú ọmọ Odùduwà àti ìgbélárugẹ ilẹ̀ Odùduwà àti àǹfààní ìtúsílẹ̀ àti ìdẹ̀rùn ìlera
ilẹ̀ Odùduwà ni wọ́n ń jagbátẹrù ẹ̀ tí wọ́n sì ń ṣe takuntakun. wọ́n ń làágùn síbẹ̀síbẹ̀ wọn ò yí padà wípé àwọn ò ṣe mọ́, wọn ò pẹ́yìn dà táwọn olóyìnbó ń pè ní giving up. wọn ò give up bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìṣòro ni wọ́n ń dojú kọ, nítorí pé tá a bá ń ṣe ìwádìí ìjìnlẹ̀ a gbọ́dọ̀ máa ṣe ìwádìí wípé kí ni nǹkan táwọn eléyìí gbé dání, níbo ni wọ́n ti bẹ̀rẹ̀, níbo ni wọ́n bá ṣẹ́ dé, kí ni àfojúsùn wọn lọ́jọ́ iwájú. àfojúsùn yìí ǹjẹ́ ṣé ó lè bá nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé ó lè bá a mú lọ́jọ́ iwájú. kí ni àwọn àdójúkọ tó ṣeé ṣe kí wọ́n ti bá pàdé àti èyí tí ó ṣeé ṣe kí wọ́n bá pàdé lọ́jọ́ iwájú àti èyí tí wọ́n bá pàdé lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀ ni a ti ṣe ìwádìí ẹ̀ kúnákúná. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn àdójúkọ kan tí wọ́n dojúkọ, ṣùgbọ́n kò sí tó ní ọ̀nà ipa rere tí kò ní ipa ibi. kò sí ohun tó ní advantages tí kò ní disadvantages. kò sí ohun tó ní àǹfààní tí kò ní ẹ̀dá kejì. bó ṣe wà nìyẹn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń gbìyànjú, wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. ìgbà tí mo ṣe findings mi ó wá yà mí lẹ́nu, ó jọ mí lójú wípé ibi tí wọ́n bá iṣẹ́ ilẹ̀ Yorùbá dé pẹ̀lú owó ara wọn náà, tí wọn ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni wípé tabarun orú àwọn eléyìí lọ́wọ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. àwọn kan ti dìde láti ṣe àwọn ìrànlọ́wọ́ fún ọmọ Yorùbá, láti ṣe nǹkan gbòógì tó làmìlaka nílẹ̀ Yorùbá. àwọn ẹgbẹ́ yìí ni wọ́n pera wọn ní parapọ̀ ọmọ Odùduwà. wọ́n ní níbi táwọn bá a dé àwọn ti ṣe iṣẹ́ tó làmìlaka. wọ́n yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ yòókù pátápátá. wọ́n ní wẹ́bsáìtì, wọ́n ní ọ́fíìsì tó jẹ́ pé ẹ lè pè wọ́n 247. ìlú Amẹ́ríkà ni wọ́n fi kalẹ̀ sí o, tí olú iléeṣẹ́ wọn wà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí a máa ná sórí atẹ́gùn lọ́la òde yìí. ẹ lè sanwó sínú àkáǹtì wọn, ẹ lè sanwó lórí wẹ́bsáìtì wọn directly. ohun tí wọ́n bá fi owó yín ṣe ó máa wà lórí wẹ́bsáìtì wọn ń bẹ̀, ẹ máa rí lẹ́sẹẹsẹ. ẹ dẹ̀ tún láǹfààní láti ṣe ìwádìí kí ni ohun tí wọ́n fi owó wa ṣe. ó yẹ ká ẹ mọ̀ wípé àní jẹ́ báwọn jèrà tí ò lọ́mọ inú lórí ìkànnì yìí. torí náà wọ́n ti gbé iṣẹ́ yìí fún wa láti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ṣùgbọ́n mo ní ẹ fún mi láàyè àti àǹfààní láti ṣe ìwádìí tó jinlẹ̀ dáadáa. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ni kò sí wàhálà. bí ò bá sì rí bẹ́ẹ̀, lẹ́yìn òrẹ́yìn àwa máa padà. gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe pátá mo gba gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ lọ́wọ́ wọn. a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rán àwọn èèyàn. lóòótọ́ ó ná wa lóògùn, ó ná wa lówó, ó ná wa ní àsìkò tiwa táwa náà fi ṣe gbogbo àwọn ìwádìí gbogbo nǹkan tí wọ́n ṣe. yálà èyí tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà, èyí tí wọ́n ti ṣe ń bẹ̀, àtèyí tí wọ́n ṣe nílẹ̀ Odùduwà tí a lè fojú rí, àtèyí tí kò tí ì ṣe é sọ síta. kó má wá dàbí wípé wọ́n mẹ́yẹ bọ̀ lápò àlópọ̀n kó. ẹ má fi owó ṣọwọ́ sí wa, ṣùgbọ́n ẹ fi owó yìí sínú wẹ́bsáìtì wọn àbí ká ẹ fi sínú àkáǹtì wọn tá a máa fi síta lọ́la òde yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. lóòótọ́ wọ́n ti fi àkáǹtì àti wẹ́bsáìtì wọ́n ti fi ránṣẹ́ sí wa, ṣùgbọ́n tèmi sì fẹ́ test ẹ̀ láyé ara mi, kí n fi debit card tèmi kí n fi test ẹ̀. tó bá ti wá jẹ́ bí mo ṣe rí i sí ni, lóòótọ́ mi ò dáhùn tí wọ́n mọ́, ṣùgbọ́n a ń láti fi ìdí òtítọ́ múlẹ̀ dáadáa sódà tó bá di ẹ̀yìn wá ọ̀la tí ó bá rí bí a ṣe sọ, ẹ lè gbóríyìn fún wa wípé ìjìnlẹ̀ rédíò dẹ̀ sọ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná, ó dẹ̀ rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tí a bá sọ tí ò bá rí bẹ́ẹ̀, lẹ́yìn wá ọ̀la ẹ máa dárúkọ wa wípé ìjìnlẹ̀ rédíò ló kó wa sí Ọ̀yọ́. torí náà la ṣe máa ń wádìí gbogbo nǹkan lọ́fìn tótó, a máa ń ṣe òfin tótó gbogbo àwọn ìgbésẹ̀ tá a máa ń gbé. torí náà tó bá di lọ́la òde yìí láṣẹ ti Olódùwà, tá a bá ti wá sórí ètò a máa fi wẹ́bsáìtì wọn àti àkáǹtì wọn a máa na gbogbo ẹ̀ sórí atẹ́gùn. ẹ lọ sínú wẹ́bsáìtì wọn, ẹ máa rí fóònù nọ́mbà wọn bẹ̀,
ẹ pè wọ́n láti aago 8 àbọ̀ ní Eastern Time títí di aago 8 àṣálẹ́ ní Eastern Time. Kò sí ìgbà tẹ́ ẹ pè wọ́n láti ọjọ́ Monday títí di ọjọ́ Friday tẹ́ ẹ ní bá wọn bẹ̀ tí wọ́n ní gbé ìpè yín. Ẹ lè kàn sí wọn in person, ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n gbogbo owó yín bó ṣe ń wọnú ẹ̀ lẹ́sẹẹsẹ lẹ máa rí. Kò dàbí tàwọn kan tí wọ́n máa gbowó lọ́wọ́ yín tẹ́ ẹ̀ ní mọ tí wọ́n fi owó yín ṣe, tí wọ́n yàtọ̀ sí tiwọn nítorí pé a ti ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí wọn, a dẹ̀ ṣe ń ṣe ìwádìí yẹn lọ síwájú àti síwájú sí i. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ yìí à ń rawọ́ ẹ̀bẹ̀ sílẹ̀dùwà wípé kó máa bá a lọ bẹ́ẹ̀ kó má padà sẹ́yìn. Tó bá dẹ̀ tí wọ́n fẹ́ ṣe bíi wọ́n padà sẹ́yìn, ẹnu wa tí a fi pe Adégún ìlàwà náà máa tún fi Adé Ògún, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé wọn ò ní padà sẹ́yìn torí pé nǹkan tí wọ́n ti fi owó ara wọn ṣe, tí wọ́n fi owó ara wọn ṣe àti ohun tí wọ́n ti ṣe tá a lè fojú rí tó ti hàn gédégbégedégbé àti èyí tí kò tí wọ́n sọ pé àti ìlè sọ síta tí wọ́n ti fi owó ara wọn ṣe tí a dẹ̀ ti wádìí tó ti ṣe jọ́mjọ́m náà ó wọ́ọ̀tì wípé ká gbé wọn jáde. In fact láì gba $1 lọ́wọ́ wọn láti bá wọn ṣe advertisement nítorí pé ilẹ̀ bàbá ti tèmi àti ilẹ̀ bàbá ti ni wọ́n ń jà fún. Èmi náà mo volunteer wípé màá make sure wípé bó tiẹ̀ jẹ́ kékeré bí ò tiẹ̀ pọ̀ màá fi owó sínú wẹ́bsáìtì yẹn kán lè máa bá ṣe lọ nítorí pé wọ́n ní wọ́n bọ́mọ ẹni bá dára ó yẹ ká wí bíi ká fi ṣàyàkọ́. Èmi gógó máa fi owó sí i, àwọn tó súnmọ́ mi tí mo mọ̀ tí mo lè bá sọ̀rọ̀ màá tún sọ fún wọn wípé ẹ fowó síbẹ̀ nítorí pé ó dá mi lójú wípé ọṣẹ́ rí òjò tó ṣú sókè yìí òjò ìdùnnú, òjò ìtura, òjò ayọ̀ ni. Ṣé rí ọsàn tó so sókè yìí dídùn ló máa pọ́n fún wa mu pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Ilẹ̀ ìlérí tá à ń wò lọ́ọ̀kan yìí a máa débẹ̀. Ẹ má tún gbàgbé mo ní ẹ̀yin tí ẹ bá fẹ́ rajà lórílẹ̀‐èdè Turkey, àǹfààní kan ṣí sílẹ̀ lónìí, àǹfààní kan ṣí sílẹ̀, ṣùgbọ́n kí n kọ́kọ́ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ rajà tí wọ́n ń tajà ní orílẹ̀‐èdè Turkey kí n kọ́kọ́ fi sórí atẹ́gùn fún yín ná. Ẹ mú gègé àti kálámù yín kẹ́ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sílẹ̀. Ṣé aṣọ lẹ fẹ́ rà ni àbí bàtà àbí ìléwọ́ tí a mọ̀ sí báàgì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oríṣiríṣi nǹkan tí ẹ fẹ́ rà ní orílẹ̀‐èdè Turkey. Ẹ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí níbikíbi tẹ́ ẹ bá wà lórígun mẹ́rin àgbáńlá ayé pátápátá. Ẹ lọ sórí Facebook wọn Divine Amas ní lórí Facebook. Wọ́n gbìyànjú láti ṣí Instagram wọn lọ́wọ́lọ́wọ́ ń sìn Divine Amas. Amas yẹn is AMASS Divine Amas. Ẹ máa rí i lóríṣiríṣi àwọn nǹkan tí wọ́n tà ń bẹ̀. Divine Amas oríṣiríṣi aṣọ, bàtà, irun orí obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọ́ wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́, ẹ fi owó kékeré kẹ́ ẹ fi tọ́ wò ná. Tó bá rí bẹ́ẹ̀ ẹ padà wá dúpẹ́ lọ́wọ́ mi. Tí ò bá wá rí bẹ́ẹ̀ ẹ padà wá sórí ètò yìí kẹ́ ẹ wá bà mí lórúkọ jẹ́. Ọlọ́run ò ní bà wá lórúkọ jẹ́ o. A gbọ́dọ̀ máa ṣe òtítọ́ lórí gbogbo àwọn nǹkan tí a bá ń ṣe nítorí pé gbogbo eléyìí ni ò sí ní location confusion àfẹ́ mú kúrò ń bẹ̀. A gbọ́dọ̀ lé foundation báyìí, foundation níbi tá à ń lọ lọ́jọ́ iwájú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lélẹ́yìí +90 537 866 1667 lẹ́ẹ̀kan sí +90 537 866 1667. Ẹ̀yin tẹ́ wà ní location confusion àbẹ́yìn tẹ́ wà ní ìlú Áfíríkà tí kò síná lọ́dọ̀ yín, àǹfààní ńláńlá kan ti jáde o. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí solar energy, a máa ṣe láti orílẹ̀-èdè Turkey, a máa gbé ìránṣẹ́ sí níbikíbi tẹ́ ẹ bá wà, pàápàá jùlọ ní Nàìjíríà tó máa dé ọ̀dọ̀ yín lọ́gán ní ẹyẹ òṣọ́ka. Eléyìí àwa ní kẹ́ ẹ kàn sí. Ẹ nílò láti lọ ra pumping machine láti pump omi láti inú borehole yín. Solar energy ti wà tá a máa ṣe fún yín láti bí a máa parí ẹ̀ ń bí ẹ kàn máa lọ fix ẹ̀ ní Nàìjíríà ni àbí níbikíbi tẹ́ ẹ bá wà. Ẹ fix ẹ̀ mọ́nú borehole yín, eléyìí ló máa fa omi sókè. Ẹ nílò generator, ẹ nílò iná láti fa omi sókè nínú borehole yín.
bí capacity yìí bá ṣe tó wọ́n ní ibi tó wọ́n bá mọ lògùn mọ́ o àǹfààní eléyìí pẹ̀lú owó ìdákọ̀mu ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó wà lójú agbágbé nísàlẹ̀ yẹn +90 536 734 1665 ẹ kàn sí wa nígbàkúùgbà ìbáàjẹ́ láàárọ̀ ọ̀sán àṣálẹ́ ó ti bẹ̀rẹ̀ báyìí o àwọn èèyàn ti ń béèrè fún wìtìwìtì a ní increase owó wa provided owó materials ò bá ti lọ sókè ṣùgbọ́n tẹ́ ẹ bá tiẹ̀ compare owó ìdákọ̀mu direct ni àbí bóyá ẹ fẹ́ máa ṣe alágbàtà ṣùgbọ́n alágbàtà tí ẹ máa ṣe ẹ máa sanwó ká tó kó ọjà fún yín àní kó ọjà fún yín láì rí owó ìyẹn ti bẹ̀ ó jẹ́ bẹ́ẹ̀. mo ní orílẹ̀-èdè location confusion ìdí tí a gbọ́dọ̀ fi òpin sí orílẹ̀-èdè location confusion òun náà ni à ń gbéyẹ̀wò lónìí nítorí pé àwọn tí wọ́n jẹ́ olórí wa lórílẹ̀-èdè location confusion kì í ṣe àhesọ ọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ bá tẹ̀ ní pé ẹ̀ ń parọ́ pé Tinubu ò kówó jẹ tẹ́ ẹ bá nípa ń parọ́ wípé mago wípé irọ́ ni wọ́n pa ọmọ kò kówó jẹ ẹ bá ní wọ́n tẹ̀ ń parọ́ pé gowon tó bá tẹ̀ kówó jẹ ṣé ilé tó ń gbèsè ló yẹ kó gbé ti palliative ńkọ́ ṣé yẹn náà àpárọ̀ yẹn náà mọ́ wọn torí pé a mọ̀ pé bá a tiẹ̀ sọ àwọn ẹlòmíì ò ní believe ká a sọ́jù bẹ́ẹ̀ lọ́kàn rí báyìí táwọn ará bíbá ti fọwọ́ ìwò bá wọn lẹ́nu ó ti parí ìgbésí ayé wọn ti parí ó ti tán irú palliative yẹn iṣẹ́ ló yẹ kó pín fáwọn èèyàn everybody jẹ́ tí ò bá tiẹ̀ sówó wọ́n á tiẹ̀ jẹ́ ọkàn wọn á tiẹ̀ balẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n fẹ́ ṣí bọ́dà wọ́n fẹ́ reduce owó tẹ́ máa fi clear ọjà kí náà máa ń pè é ẹ̀yin tẹ́ ń ṣe export and ẹ̀yin exporter and importer and exporter tẹ́ máa fi clear ọjà yín wọ́n fẹ́ gé wá sí 5%. ẹ má jẹ́ kán fi eléyìí kó yín ní papámọ́ra wọ́n fẹ́ kẹ́ ẹ fi ilẹ̀ Odùduwà tẹ́ ń jà fún yín and Biafra that you are fighting for they want you to forget it wọ́n làwọn máa ṣí border forget about it whether they open our border or they don't open our border when the time comes we are going to open the border we are going to wipe them out completely from our system because they are not helping the system. Tí orí ò bá ti da ìsàlẹ̀ ò lè sunwọ̀n tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí ní tó lódodo fẹ́ ṣe kò sí olódodo tó fẹ́ tún Nàìjíríà ṣe. So let us destroy it, let us destroy the foundation, let us lay our own foundation separately, let us build our own structure lórí foundation tá a bá mọ̀ pé eléyìí lè gbé wa débi gíga. But as far as Nigeria is concerned ṣe rí foundation tí wọ́n lè torí èrú yìí a lè ní sùúrù to the extent pé wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wọ́n á demolish structure yẹn wọ́n á ṣẹ̀ṣẹ̀ lay another foundation kò lè possible because àwọn gógó ò ní lè pay wọn ò ní lè pay price yẹ because they are not ready to sacrifice anything. Ilẹ̀ Nàìjíríà ni mo ti rí wọ́n á jí owó ẹnìkan jí owó kó lọ wọ́n dá owó yẹn padà ẹlòmíì tún jí owó yẹn ó tún jí padà again wọ́n tún kó lọ síbi tó ti kówó wá. Meanwhile àwọn òyìnbó ta ro pé ń jà fún ayé they are not fighting for us until we stand up and fight for ourselves. Ṣé wọn ò mọ̀ wípé owó tí wọ́n jí kó lọ sọ́dọ̀ wọn tá àṣírí tú tá a gbà padà wá sílé wípé àwọn míì tún kó owó yìí wọ́n tún kó wá sọ́dọ̀ wọn how much is their salary? Wọ́n ṣe béèrè lọ́wọ́ pé how much is your salary? Where did you get this huge? Báwo lo ṣe rí business wo ló ń ṣe? Profit wo lo make tó rí $100 billion, $100 billion naira, $200 billion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun kó wá sọ́dọ̀ wa. Where did you get the money? Irú iṣẹ́ wo lo ṣe? Báwo lo ṣe bẹ̀rẹ̀? Kí ni capital tó invest sórí business yẹn? How long lo fi ṣe business yẹn tó fi gain the profit yẹn? How long? But they know what they are doing. Because wọ́n mọ̀ pé tíyẹn ò bá sí economy wọn ò lè boom. Tíyẹn ò bá sí standard of living wọn máa drop. That is why they keep encouraging our leaders to loot our treasuries, to embezzle our money at our own expense. And until we rise up and fight for ourselves, UK cannot fight for us.
America ò ní jà fún wa tó bá tẹ̀ máa jà fún wa we need to start from somewhere first. And this is the major reason tó jẹ́ pé kò ń ṣe gbogbo nǹkan la máa lọ máa pariwo sọ́dọ̀ wọn kò ń ṣe gbogbo nǹkan kò dẹ́ ń ṣe gbogbo nǹkan tá a bá ṣe la máa gbé sórí social media àwọn nǹkan mi wà tá a máa ṣe àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n máa bò mọ́lẹ̀ they know that this thing is not good this is a gross crime and misconduct yet wọ́n á ṣe tí wọ́n á tún bò mọ́lẹ̀ wọn ò ní jẹ́ kẹ́rí èyí tó ṣe gan tó hàn síyàn lójú wọ́n bò mọ́lẹ̀ náà wọ́n náà ń plan nísìnyí pé àwọn tó tún fẹ́ jáde again for the second rally wípé wọ́n máa pa wọ́n ọ̀dọ́ òní mọ̀ pé wọ́n kàn ń ṣàkárà ni but I would rather tó bá ní kí n advise àwọn youth wa I would rather urge them to stop the rally and kó jẹ́ kí a dìde ká bẹ̀rẹ̀ sí ní plan kí ni nǹkan tá a lè ṣe tá a lè fi paralyze economy country yẹn there are so many things we can do when we come together gẹ́gẹ́ bá ṣe máa sọ it's not necessary a lè má ju 10 àwọn mélòó ló bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa tó pè lánàá àwọn mélòó ló bẹ̀rẹ̀ ti America àwọn mélòó ló ṣe just only 5 people èèyàn kan ló lé gbogbo structure yẹn tó kọjá de tó ṣe everything just only 1 person so not until we are 10, 20, 100 or 150 or 1 million a lè bẹ̀rẹ̀ from somewhere without any weapon kàdé máa bá àwọn tó ń bá tó ní weapon jà a dẹ̀ ń gbà lọ́wọ́ wọn we can start from there but a gbọ́dọ̀ lajú wa sílẹ̀ ká dúró di ìgbà tí paramọ́lẹ̀ bá máa strike káwa náà tó bẹ̀rẹ̀ sí ní strike fúnra wa let us help paramọ́lẹ̀ to help ourselves let us help legion to help ourselves let us help àwọn tí wọ́n ready láti jà fún wa to help ourselves because tí paramọ́lẹ̀ bá láwọn fẹ́ jà ní Èkó wọ́n máa jà ní Àbújá wọ́n fẹ́ jà n'Íbàdàn wọ́n fẹ́ jà l'Oǹdó wọ́n fẹ́ jà gbogbo àwọn state àbáwọn ìlú tó wà ní Yorùbá àbí ní Òkè Ọya ṣùgbọ́n àwa ti dìde àti jà ní Oǹdó àti jà l'Ékìtì àti jà l'Ọ́ṣun ẹ mọ̀ pé ó ti di state mẹ́ta ti di kúrò ńbẹ̀ táwọn ti fẹ́ jà ẹ má jẹ́ ká agbára lé wọn wípé àwọn gọgọ ni wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan táwa fẹ́ ṣe ta ní láti ṣe àwa náà níṣẹ́ tá a fẹ́ ṣe yes many people died nígbà tí America ń ṣe tiwọn nonetheless America náà nìyẹn lẹ́ni everybody fẹ́ dá America but ìgbà tí wọ́n jà fún America most of the people believe in them just like what we are doing today most people majority of our people believe nínú nǹkan táwa ń ṣe but when we get there the same set of people will come to us and tell us we are fortunate gbogbo àwa tá gbé dání we better listen to none of them ẹ má jẹ́ ká wo bí wọ́n ṣe ń threat wa ẹ má jẹ́ ká wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wa ẹ má jẹ́ ká wo bí wọ́n ṣe ń ṣe sí wa ẹ má jẹ́ ká wo gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn let's continue with it tá a bá ń sọ̀rọ̀ nípa gbogbo wa tá ń jàyé we have some of us in location confusion and we have some of us in abroad giving up is a disease. Hello sir. Hello. Hello. Hello sir. Hello. Yes sir, ẹ káàárọ̀ sir. Ojú òpó yẹn ò dáa. Ẹ káalẹ́ sir, àti ń gbọ́ yín sí ètò ní ẹ̀ sir. Ṣé ti gbọ́ wípé ilé ti ń kárí ní Nàìjíríà ní location 9 Fúlàní ti pọ̀ bá kọ́ o. Kò wọ́n ti ṣe ti rí wọ́n ti pọ̀ bá ọba bó ni ẹ sà mi tẹ̀ tí gbọ́ yẹn. Wọ́n ní wọ́n náà ọba Ifọ̀n l'Ondo State ìlú gọ́vnọ̀. Ifọ̀n ọba Ifọ̀n Ifọ̀n nìyẹn Ọ̀wọ̀ nílùú gọ́vnọ̀ ọ̀dọ̀ Ifọ̀n àti Ọ̀wọ̀ wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀nà ọba Ifọ̀n pé wọ́n ń bọ̀ látàkùrẹ́ tọ́jú lọ́ọ́ ṣàwọn mítìnì olórí burúkú wọn yẹn. Fúlàní ti mú balẹ̀ ó kú on the spot ni. Ṣó tán? Ṣé ó ti tán? Ó kú on the spot. Ṣé ó ti tán? À ń sọ wọn ò fẹ́ gbọ́. Gbogbo wọn on the spot ló kú ẹ̀tẹ́ yín pè lọ́ba. Ẹ̀tẹ́ yín pè lọ́ba exactly.
àwọn kan ṣì ń pè mí wọ́n ṣì ń bá mi sọ̀rọ̀ pé ká má máa sọ̀rọ̀ sáwọn ọba ká má ṣe kinní kan pé ọwọ́ wọn tight mo ní lórí nǹkan tèmi ní kí n má lè jà kí n sọ pé torí ọwọ́ mi tight mi kí n má lè jà fún nǹkan tí mo ní doesn't make any sense it doesn't make any sense. anybody tó bá ti sọ fún yín pé kẹyẹ bọ́ba kẹ má ṣe pé fún ẹsọ fẹ́ ni ẹgbẹ́ òkè omi ẹ ní ṣe púpọ̀ bọ́ba ẹ ní bọ́ba o pẹ̀lú agbára lọ́wọ́ fúlàní ló máa pamọ́ ẹ̀ tó bá ti lè ṣàmì. àìrọ àwọn náà ń advice ní fúlàní ò ní pọmọ àwọn náà lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe. ẹ bá ní pé ká má máa ṣe pé ẹ tó bá ṣe ká má ṣe pé ẹ máa sọ fún ni pé ṣé tẹ̀ máa sọ pé fúlàní máa pamọ́ ẹ̀ ṣó máa ṣàmì. fúlàní ò ní pọmọ ṣẹlẹ àwọn ọba yẹn ó tiẹ̀ dá bẹ́ẹ̀ a máa máa ṣépè fún ọkọ̀ rẹ alálẹ̀ ti mú wọn. ó dá bẹ́ẹ̀ ó tiẹ̀ da ẹmọ kan tó wá ṣẹlẹ̀ ó tiẹ̀ da àwọn tí wọn ò gbọ́ tiwa tí wọn bá wa gbé nǹkan tá a gbé yìí ó da bẹ́ẹ̀ because a ti mọ̀ wọ́n so ó pàdé pé àgbàtàn alọ́nkó lúlú pọ̀ mọ́ sápọ̀ so nísìnyí àwa tí Odùduwà tí alálẹ̀ máa gbé la máa délẹ̀ Yorùbá wa bẹ́ẹ̀ ni àwọn tó máa lọ bá wa dàrú wọ́n máa kú gbogbo wọn máa kú pátápátá ni. báyìí ká bá fẹ́ wọn àní gbà pèlì sí wọn àní yàtọ̀ àti yàpèlì sí wọn àbí yàpè sí wọn wọ́n ṣàmà ṣe bọ́ ṣe ń ṣe wọ́n máa kú tó bá kú tó bá ń bá àwa débi táwa lọ. kò tẹ́ sí ní gbogbo àwọn tí wọ́n bìlífù nínú Odùduwà yìí gbogbo wọn máa lọ kò sí ẹni tí ò bá ti bìlífù nínú ìlú ẹ̀ gbogbo wọn máa padà lọ náà ni. jẹ́ èyí tí wọ́n ní pé àwọn locational government wọ́n fẹ́ ṣí bọ́dà lẹ̀ wọ́n fẹ́ reduce owó importation ya jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ nìyẹn o jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ nìyẹn o yẹn ọjà wa o. tí wọ́n bá ti gbé hanu ó parí. ìjọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ ni ilẹ̀ ọ̀sẹ̀ mọ́ yẹn ọjà wa o kọ́tà wa fẹ́ àwa ń lọ Yorùbá nation wa làwa fẹ́ kò sí nǹkan tẹ̀lé gbé wá fún wa ẹ̀ bá gbé president wa. wa need there we don't need it. we are going ọkọ̀ wa ti ṣí ọkọ̀ wa ti ṣí kò dẹ̀ ní kò ní padà sẹ́yìn láéláé ṣẹ́rí ọkọ̀ tá a gbé dání new chassis ni kò sókè tí ò lè gùn. kò sí nǹkan tẹ bá gbé wá o àwọn àlè ìgbà yẹn fájọ̀dì yà máa gbọ́ o àlè ìgbà yẹn ṣé ó tán wọ́n ní kò wá tán bí yọkọlú ìyàwó gbọ́kọ ṣánlẹ̀ ọkọ yọké kò wá tán bí yọkọlú tó bá wá wù yín ẹ̀yin tó wá kù tó bá wù yín kẹ́ ẹ má tètè fúnjà yín lè kẹ́ ẹ pariwo Odùduwà lọ́wọ́ yìí ẹ continue pẹ̀lú restructuring ẹ continue pẹ̀lú one Nigeria. gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Odùduwà pátá bó ṣe máa kàn wọ́n pátá nìyẹn pátá tọmọtọmọ gbogbo wọn máa lọ sí ni ó tán bí ó tán okay sir ẹ ṣeun sir yes sir thank you sir God bless you ṣé ó ti tán tí ó tán bí àbí ó tán tá a bá ń sọ̀rọ̀ àwọn kan á ní ẹ lọ mú fàtiwá torí pé wọ́n sì ń pa ọmọ tálákà tó bá mo mọ̀ I'm very sure about it ká ní ordinary person ni wọ́n pa lẹ́ni ẹ̀ ní gbọ́ àwọn tí wọ́n kú ní eastern part of the country ní ọjọ́ Sunday ṣe gbọ́ nobody talked about it because ordinary citizens ni wọ́n but ń sin ọba kún sìn wọ́n pa ọba gbogbo àyàn bẹ̀rẹ̀ sí ní pariwo kiri ìgbà yẹn sì lè máa gbọ́ táyìn àwọn ní àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ àmọ̀tẹ́kùn yá ẹ lọ síbí ẹ lọ sọ́hún ṣùgbọ́n látìgbà tí wọ́n ti ń gbé àwọn ọmọ tí wọ́n jí wọn gbé ní Ifọ̀n sí kí lorúkọ ẹ̀ sí Àkókó láàrin Ifọ̀n sí Àkókó ń bẹ̀ Sọ́wọ̀ sí Àkúrẹ́ lọ sí Kogi wọn ò sọ nǹkan kan pa ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hello. hello sir ẹ kó èso sir. yes ma ẹ káalẹ́ lọ́dọ̀ wa mọ̀ àbí ẹ káàárọ̀. ẹ káalẹ́ sir. yes ma. iṣẹ́ takuntakun. iṣẹ́ nìyẹn mà ẹ ṣe mà. ṣe é rí orílẹ̀-èdè Nàìjíríà bàbá wa máa ń gbàdúrà fún wa bọ̀ Ọlọ́run á gbọ́ àdúrà ni Ọlọ́run á bá wa dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. ṣé ẹ rí àwa Yorùbá ẹni wá òkò. yes ma. a ṣe Yorùbá agitation yes a ṣe Yorùbá agitation lọ́wọ́. ní ìtẹ̀mí kò lè bá sí kájọ jẹ́ káyé àti káyé kájọ máa ṣe program yẹn online like everybody was doing it. ní ìwà ó máa yàtọ̀ síra wọn.
báwo ni wàá ṣe máa ṣe program wọn tí wàá wà ní location tiẹ̀ tí wàá máa kọ̀ máa di èmi fẹ́ kí n má sọ̀rọ̀ sí ọba ká má kó àwọn ìjòyè àdébí the right thing ni wọn ò ṣe ní sọ̀rọ̀ sí wọn. Exactly, that they are not doing the right thing at all. Thank God ó ti ń kàn wọ́n sìn. Ó ti ń kàn wọ́n sìn. Yes sir, kí ni wọ́n jẹ́ ẹjọ́ sà àwọn tó sọ pé ká má bu ọba yẹn because wọ́n wo program máa ń kàtúntàn. Máa yẹn mo research ẹ̀ ní ìbẹ̀rẹ̀ program ẹ̀ ṣùgbọ́n ó dé stage kan dábì yẹn bí mo ṣe lọ́ọ̀bù wọn tó wá invitation pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn. Kí ló ṣẹlẹ̀ gangan? Wọ́n ní ká lọ máa kọjú sí àwọn governors lánàá máa sọ bẹ́ẹ̀ lórí program wọn pé ká lọ máa kọjú sí àwọn governors. Nínú governors àti ọba ká ló ń yẹ pọ́lísì fún wa àti bá sọ̀rọ̀. Àwọn ọba ni ìtorí ọba ló nílẹ̀ àwọn ní bàbá wa àwọn ló súnmọ́ wa jù. Governor will come and go. No, wọ́n jẹ́ sọ̀rọ̀ lánàá mo kọ́kọ́ fẹ́ kọ́ mi bọ̀ mo kàn wọ́n ìfẹ́ pẹ́ kò wọ́n wọ́n tiẹ̀ because ibi tó a bá ti yẹ ká fi bá òótọ́ tá a bá bá irú àti àgàbàgebè ó jẹ́ nǹkan ìtìjú. Àwọn tó ń jáde tó ń sọ̀rọ̀ tó ń jà fitafita ẹ̀jẹ̀ fẹ́ bíríìjì wọn down by all means. Lórí ọ̀rọ̀ Yorùbá education yìí àwọn kan ti gbé ìgbẹ̀tùgbẹ̀tù ẹ ti gbé gbẹ́kùdì ẹ ti gbé olùkọ́ àwọn ti gbé gbogbo àwọn tó ń tọ́jú mídíà tó wọ́. Nílé ayé kan yìí náà àti ìgbà Yorùbá lè ṣàn òun wo àti ìgbà Odùduwà lè ṣàn òun wo àti ìgbà ẹgbẹ́ kárí ìgbà mi o tó yẹ kíjà ṣẹlẹ̀ kíjà bá tiẹ̀ ṣẹlẹ̀ tó yẹ kó tóbi social media àwọn bá ṣe bẹ́ẹ̀ yàn ni. Bẹ́ẹ̀ ni. Bí àwọn àbí àwọn ló wà níbi rightful position láti kó wa kúrò nínú ìgbèkùn tí a wà. Exactly, you are right, absolutely correct. You are absolutely right, ma. Àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ sà àwọn ọlọ́pàá because mọ́ọ̀sù máa ń hàṣù Amẹ́ríkà ni mo wà bí mo ṣe bá ń sọ̀rọ̀ yìí. I'm not happy. Inú mi ò dùn. Lẹ́yìn mo ti sunkún dàbí èmi tí mo wà l'Amẹ́ríkà tó yẹ kí n máa sunkún ni. I'm not happy. Ọlọ́run will bless Nigeria with everything. Ilẹ̀ tó ń ṣàkúwàdà àti fún oyin ṣùgbọ́n torí àtẹnujẹ àwọn ọba wọ́n sọ lẹ́gẹ̀ẹ́sì wa. Wọ́n lè sọ wọ́n sọ gbogbo potential àjẹwọ́ ipò wọn. Wọ́n lè sọ gbogbo ẹ̀ wọ́n lè sọ́nù torí owó. Wọ́n sọnù. Ṣé wò mí? Mo máa ń lọ sórí gọ́ọ̀gù mo lọ wo wọ́ọ̀tì àkọ́kọ́ màá lọ wo wọ́ọ̀tì ọba ìlú yìí wọ́ọ̀tì ọba ìlú wọ́ọ̀tì ọba ìlú ìgbà láti rọwọ́ tọ́tọ́ bẹ́ẹ̀. I don't know. Wọ́n tí mo sọ lẹ́ẹ̀kan ni ẹ. Mo lọ wo wọ́ọ̀tì wọn kẹ́rí àwọn most of the people in Nigeria they are blindfolded with poverty. Bọ̀ tó yẹ kán ti lajú ńgbà tá à ń sọ fún wọn ó yẹ kán ti gbọ́n. Yeah, wọ́n ò gbọ́ I don't know bóyá àṣàṣì ni bóyá èpè ni bóyá wọ́n ṣòògùn tí wọ́n ní mo máa ń ìmọ̀jì rẹ̀ kò yé mi báwo lẹ́sẹ̀ máa sọ̀rọ̀ Bọ́lá Tinubu who is Bọ́lá Tinubu Bọ́lá Tinubu is a very wicked man. Bọ́lá Tinubu ó ní priority àti fi ọba jẹ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n jáde wọ́n wà ní Lekki toll gate for 10 days. Bọ́lá Tinubu IQ ẹ̀ ò sọ fún kó lọ ṣe Ghana kó kọ́pì sí tọ́fi green and white tọ́fi ṣe kó gbé dání kó káwọn èèyàn kó kó sẹ́yìn. Tọ́jú ẹ̀ lọ promise àwọn ọmọ yẹn nǹkan tí wọn ò ní ṣe. Kó lọ bẹ àwọn ọmọ wọn. Ó lọ political statement kó tẹ lọ fún ọ ní political statement ṣùgbọ́n wọ́n lè order àwọn sójà kó lọ pa àwọn ọmọ yẹn dànù. Ẹni tó lè fi ọba jẹ́ kí ló ń sọ àwọn ará ìkọ́ ẹ̀ sọ̀rọ̀ Bọ́lá Tinubu ẹ̀ ń ṣàdì sí Bọ́lá Tinubu ẹ̀ ń ṣàdì lẹ́yìn kí ló ṣe lẹ́kọ̀ọ́ ṣé ẹ̀kọ́ nìkan ní Nàìjíríà ni. Kí ló tiẹ̀ ṣe lẹ́kọ̀ọ́? Kí ló ṣe lẹ́kọ̀ọ́? Ẹni mélòó lọ bẹ́ẹ̀ sà ẹni mélòó lọ benefit nínú nǹkan tó ṣe lẹ́kọ̀ọ́. I don't know.
àwọn ara wọn tó wúlò fún wọn àwọn tó ń rí lò bí àwọn sọ́ọ̀tì wọn àwọn tó ń rí lò àwọn tó lè control àwọn ló ń benefit lára Bọ́lá Tinubu Ahmed other people are wretched nothing to show for. Kúkú parọ́ mọ̀ tó bá tẹ̀ jẹ́ suffering and smiling ó sì dà dying and smiling. bẹ́ẹ̀ta suffering and smiling àwọn ọ̀pọ̀ àwọn ló yẹ kí ó káràmọ́sì kí ọ̀rọ̀ yìí. ju àwọn aráàlú gan lọ. bẹ́ẹ̀ta níbi tí ẹnu àwọn aráàlú òde kí gbogbo àwọn ọba yẹn kọ́ lọ ṣe mítìn kọ́ wá lọ bá àwọn gómìnà yẹn kọ́ láwọn fẹ́ láwọn gómìnà tó gbọ́ bá southwest kọ́ ṣe mítìn kọ́ láwọn fẹ́ rí gómìnà wọ́n mọ̀ pé wọn ò lè sọ pé wọ́n fẹ́ ti tó gbogbo wọn at the same time. kí ló dé àwọn Yorùbá wa pẹ́jẹ̀pẹ̀ làápọ̀ lákìsà. ká má sọ̀rọ̀ sọ́ba ṣé ẹ rí àwọn Yorùbá ó ti dọ́tà bá fi àgàbàgebè àti àìṣòótọ́ ó ti gbà kí a bá ti sílẹ̀. ká tó rọ́nà lọ. àwọn ọba gbà tó bá ń sọ mẹ́ẹ́. wọ́n gbọ́ náà ṣé ọba. èyí tí mo máa parí ẹ̀ kí ni kí n lè fún ẹlòmíì ní àyè. àwọn ọba ń pọ̀ sí ẹni tó ṣe lọ́jà tí wọ́n ò ní délégéètì tó ń mọ́nítọ̀ ẹ̀ ẹ̀ tàbí mo ṣe fẹ́ fún ilé yìí. kò sí parọ́ mọ́. kò sí prógrámù tá a ṣe on social media tí wọ́n ò ní délégéètì tó wà ń bẹ̀ tó ṣe aṣojú fún wọn. each ọba lórí representative lórí representative lórí Facebook what are we talking about? wọ́n lè sọ dodo kàn tẹ̀ wo pé nǹkan táwọn ọmọ yìí ń sọ ẹ jẹ́ kí n kọ kí ní ilẹ̀ kí n ṣe findings ṣóòótọ́ ni wọ́n sọ àbí kò ń ṣóòótọ́ irọ́ ni ṣé ó ti ń kàn wọ́n sí náà. sáà mo tún bá sọ̀kan fún yín ṣé àwọn parí àwọn bá ṣì rí nígboro àwọn wò nígboro Èkó ránṣẹ́ òlàbí o àwọn mọ̀mọ́ kan wà nínú oko àwọn ọ̀pá area àwọn mọ̀mọ́ yẹn ìyànà jẹ́ títí tó fi kú. bẹ́ẹ̀ ni ní ráì rẹ̀. tó jẹ́ pé ìyànà dẹ̀ ti ń jẹ́ ó sì dé. sure wọ́n pọ̀ wọ́n ti ẹ̀yà pa. ẹlòmíràn á jìyà á rán ọmọ ní sùn ọwọ́ àyà pẹ́rẹpẹ̀rẹ bàtà á jẹmọ lẹ́sẹ̀ wọ́n dàbí ẹni pé àkíkà ni wọ́n wọ̀ nínú ọ̀sẹ̀ yẹn láti máa ṣọdún kékeré ẹlòmíràn ó lè jẹ́ ẹ̀ẹ̀kan nínú ọdún ló máa fojú rí ìgboro ló máa rí iná lẹ́ẹ̀kan ó tó padà sí ọkọ̀ tó ti jáde. nǹkan táwa ti experience rí dáadáa ni ìgbà táwa ní. ẹ wò ó. mi ò fẹ́ dárúkọ kẹ́lẹ́ àwọn tó sọ pé kí a má dárúkọ ọba ká má dárúkọ ìjòyè yẹn kọ́lá kó ṣàkóríṣì fún wọn kọ́lá kó dáríjì wọn o wọ́n ní kálukú dúró lórí ilé ìyẹn wọ́n dúró lórí ilé ìyẹn ẹ̀ tó bá ṣe program tó bá sí ìsì ẹ̀ àti dárúkọ ọba ó dárúkọ ọba tó bá kó ẹ̀dà túnṣà fi ń jà sẹ́ni kankan lọ́dún wá tó bá fi da agitation yìí tó bá fi dàrú lọ́dún ti tèmi àwọn yẹn tó sọ pé kó má dárúkọ ọba yẹn wọ́n fẹ́ ba Yorùbá nation tá ń jà fún yìí wọ́n fẹ́ bàjẹ́ ni. Ọlọ́run ti mú wọn sìn. tó ní kálukú kó dúró sórí ilé ìyẹn ẹ̀ tó bá fẹ́ ṣe program tó bá fẹ́ tẹ̀ tó bá lójú tó fẹ́ sọ̀rọ̀ ọba kó sọ̀rọ̀ ọba ẹni tó bá fẹ́ fi ọwọ́ ra ọba lórí ní orí ìṣe program rẹ̀ àtàwọn fọ́lọ́ àti ẹ̀ tó fọwọ́ ra ọba lórí kábàpá Yorùbá nation kábàpá jẹ́ kábàpá nìkan lọ́mọ ọ̀lẹ̀ kábàpá àwọn kan sáwọn ọmọ ọkọ gbogbo wa lọ́mọ ọkọ kò sọ́mọ àlè nínú ìjọ Yorùbá ní ìkẹ́ káwọn ọba àtàwọn gómìnà tó sọ gbogbo wa dà òun náà làtọ́rí sójú mi jà ní. bẹ́ẹ̀ ni. Ọlọ́run kó ṣàánú wa. àmín wa ẹ ṣé gan ni. all right thank you so much. all right God bless you ma. Yes ma. Yes sir. ìyá wa yẹn sọ̀rọ̀ that is it o exactly òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ yẹn kidnappers kill monarch in Ondo State. Adio Adele ẹ ṣeun Tijani Mufutau ẹ ṣeun gan ni adúpẹ́ lọ́wọ́ yín ní ẹ̀kọ́ ètò ìjìnlẹ̀ ẹ ṣeun wọ́n ní Odùduwà nation now Adéyínká Ògínní Ọlọ́run wa fi àwọn ọ̀tá wa tó ń ṣe Nàìjíríà lé wa lọ́wọ́ òṣìyàwó Ṣàtọ́ládé ní ẹ̀kọ́ ètò bàbá wa ìjìnlẹ̀ Marcus ẹ ṣeun púpọ̀ mà Èjìdé àjọsẹ̀ ọ̀gá ò Sunday Clenale ẹ ṣeun púpọ̀ ìjìnlẹ̀ ẹ̀fọ́ ní ẹ bá wa pín ètò yìí Agbẹ́yàngí Ọláyínká Ọlánìpẹ̀kun ẹ̀kọ́ ètò
Bankole Fatima Eniola ẹ̀ka alẹ́ ẹ̀kú ọ̀rọ̀ ìlú yìí ẹ̀kú iṣẹ́ ribiribi ẹ̀ṣẹ̀ púpọ̀ Rẹ̀mí Mary Ọládòkun wọ́n ti ta gbogbo ìjìnlẹ̀ oògùn Yorùbá fún wọn tán Fọlákẹ́mi Bello ẹ̀ka alẹ́ sà ẹ̀kú ètò sà ẹ̀kú iṣẹ́ takuntakun Odùduwà gbè wá sà ẹ̀ṣẹ̀ púpọ̀ wọ́n ti pa ọba Ifọ̀n bẹ́ẹ̀ ni Ìfẹ́dayọ̀ Akọ́mọláfẹ́ ẹ̀kú iṣẹ́ olóòtú Ọlálẹ́kan Ridwan ẹ̀kú ètò Alábí Ìdòwú ẹ̀kú ètò Rẹ̀mí Mary Ọládòkun àwọn ọlọ́pàá yẹn ọlọ́pàá Fúlàní ni wọ́n àwọn àgbààgbà ìlú ti di àna àwọn Fúlàní wọ́n fẹ́ ọmọ wọn fi ọmọ wọn fún Fúlàní báwo ni wọ́n ṣe lè bá wọn jà bẹ́ẹ̀ ni Rẹ̀mí Mary Ọládòkun àti mú sùúrù àti di olóńgbò ká ilẹ̀ Yorùbá Ṣọládèmí Ọláyíwọlá ẹ̀kú ètòsà Prince Abimbola Lateef ẹ̀kú ètòsà Ìfẹ́dayọ̀ Akọ́mọláfẹ́ check what I sent to you on WhatsApp brother mi mo ti send ẹ̀ Alábí Ìdòwú àwọn ọmọ Yorùbá kí ló ṣe wá tí ọ̀gá o Baba Odùsọ̀yà Bello welcome on board brother good evening Àríṣekọ́lá Oyèkàn yes baba wọ́n ní act time Adeleke Gani àwọn ní ẹ̀ka alẹ́ olóòtú Jílẹ̀ FM imagine ọba Ifọ̀n in Ondo State was killed by Fulani today Rẹ̀mí Mary Ọládòkun àwọn ìyàwó tí wọ́n rìn ní àlàáfíà ní gbogbo ìgbà àwọn ìyàwó tí kò lè rìn àwọn ìyàwó tí wọ́n rìn ní àlàáfíà ní gbogbo ìgbà àwọn ìyàwó tí kò lè rìn wọn kò lè lọ sí oko wọn àwọn Fúlàní a máa bá àwọn ìyàwó tí yín sùn nínú oko yín àbí lọ́nà oko ó ga o Ìjìnlẹ̀ FM wọ́n ní please share Fàṣásí Ojúọlápé Abibat Ọlọ́run á jẹ́ kó yọrí sí rere Èjìdí Àjọsẹ̀ more wisdom olóòtú Alábí Ìdòwú end Nigeria Victor Olúgbòde bẹ́ẹ̀ ni Bánkọ́lé Fatima Eniola àmì Rafiat Bryant wọ́n máa sọ pé bí ikú ilé kò bá pa ní tòde kò lè rí nípa ẹ jẹ́ ká kọ́kọ́ jà pẹ̀lú àwọn ọ̀tá ilé ká wá fi ààbò sí àwọn ará ìta mo rò pé ó yé yín sà ẹ jẹ́ kí àwọn ẹni tó bá mọ àwọn tó ní oògùn òtítọ́ ẹ jẹ́ kí wọ́n pè sà pé kí wọ́n pè sà Sunday Ìgbòho kí ẹ fún wọn ní aago Mr Sunday Ìgbòho kí wọ́n pè Ọlọ́run aṣẹ́gun fún wa o Felix Fabo no volume sir no volume kẹ̀ ok o bóyá lọ́dọ̀ tiyín Sulaiman Adéyínká Ọ̀gíní èló ni sólà náà ẹ kàn sí wa lẹ́yìn ètò tẹ́ ẹ bá kàn sí wa lẹ́yìn ètò a máa sọ fún yín Sulaiman Adéyè well done sir Adéyínká Ọ̀gíní duties yes duties ni owó díìsì wọn náà wọ́n máa slash duties sí 5%. Olúṣọlá Adébíyì import duty Adéyínká Ògínní ó lè ní gbogbo governors ilẹ̀ Yorùbá Rukayat Hamsat ẹ̀ka alẹ́ gbogbo ilé Ohio Adéròmú Ohio wọ́n ní thank you Rukayat Hamsat ẹ̀ṣẹ̀ púpọ̀ wọ́n ní àbí o Esther Ògúnmẹ́kàn ẹ̀ṣẹ̀ púpọ̀ Eaton Tower God will bless you Tèmítọ́pẹ́ Adépọ̀jù God bless you Bankole Fatima Eniola wọ́n ṣàwà látẹ̀wọ́ Rafiat Bryant this is true sir you're right about putting everything in social media is bad ideas because they are hearing all the plans Èjìdí Àjọsẹ̀ wọ́n ní thank you Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́ Ọba Ifọ̀n Ọ̀jẹ́níyì Ṣẹ́gun Sunday ẹ̀kú ètò olóòtú kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí kò ní lópin ọwọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde fún ẹ̀tọ́ wa Odùduwà gbè wá o àmì àṣẹ Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́ ìrè akárí o náà kì í ṣe fáwa o ìrè akárí fáwọn ọ̀tá wa ni o kó kárí fáwọn ọ̀tá wa wọ́n ní ọba has nothing in his body just gone killing him on the spot ìyá wa ó rẹ́rìn lọ kẹ́kẹ́kẹ́ Bánkọ́lé Fatima ẹ̀ṣin púpọ̀ Oríyọmí Ọpẹ́yẹmí Àlé ọba tuẹ́tuẹ́ Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́ ó máa kàn wọ́n bíi màálùú ni Oríyọmí Ọpẹ́yẹmí Àlé wọ́n ní òfútù fẹ́ẹ̀tẹ̀
Bankole Fatima Eniola ọkọ ìlú ilẹ̀ Yorùbá Oòduà àgbèwà o. Rafiu Bryant ìlú ikú yẹ̀yẹ́ ni àwọn náà máa kú. Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́ ọba of Yorùbá was ambushed and killed on the spot with no resistance. Ó ga o. Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́, they will still ambush Aláàfin before they will know their people were not joking. These people are not joking. Rafiu Bryant, they are nothing. No more chief in Yoruba land. All of them are thieves. None of them worth nothing. They are just like figureheads. Aládé ọmọ Ajílàlá, wọ́n ní because most are tenable less. Wọ́n ní ọba sold us and gave us to lion to eat. Adétúnjí Olúòjó ẹ kú ètò lágbára Ọlọ́run Yorùbá nation ti fìdí múlẹ̀ lágbára Ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ là wá lóye ẹ jọ̀wọ́ ẹ túbọ̀ máa fi òye yé wa sí i àgàgà àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ jọ̀wọ́ mo fi Ọlọ́run bẹ̀yín ẹ má jẹ́ kó sú yín. Yorùbá nation ti dúró náà lágbára Ọlọ́run. Ṣẹ́gun Ọládọjà ẹ ṣeun púpọ̀. Ìjídé Àjọṣe àbòsí ló ń pa gbogbo àwọn wèrè tó ní kí a má bu ọba. Adébùkọ́lá Moses well done sir. Paríọlá Tinúkẹ́ Alamutu ẹ kú ètò sir. Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́ thank you caller. Let's stay on their lane. Adéyínká Ògínní, the killing of the Ifon king marks the start of Yoruba in speaking with one voice. In other words, ẹnu ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní kò ní from this moment. Ìjídé Àjọṣe wọn fún alátẹ̀wọ́ ẹ kú iṣẹ́ takuntakun olóòtú Ìjìnlẹ̀ FM ló sọ bẹ́ẹ̀. Aládé ọmọ Ajílàlá Ẹ̀ṣọ́ thank you caller. Let those ones stay on their lane. Ibrahim Ọláníyì Lawal ẹ kú ètò my brother. Akínwándé Sodiq Ọlásùnkànmí ẹ kú ètò sà. Oyeyemi Àkànjí Ọdẹ́yẹmí àbí Ọdẹ́wùmí ẹ ṣeun púpọ̀. Princess Ronke ẹ kú ètò Odùduwà gbèwà. Jacob Abéjídé ó ní Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ àwọn ẹni ibi o àwa náà gbọ́dọ̀ gba ara wa kí Ọlọ́run tó gbà wá. Àjàní Olúgbénga David wọ́n ní well done sir. Olóòótọ́ Toronto Backlab wọ́n ní so sad. Esther Awẹ́ wọ́n ní ẹ kú ètò Odùduwà gbèwà àṣẹ Ọlọ́run máa gbà fún wa àṣẹ wá o. Ohio Adéròmọ́ Ohio thank you so much ọ̀fun alátẹ̀wọ́ wọ́n ní good thank you. Adétayọ̀ Bímisádé hello my people please kindly help me with any amount please stop this don't send this message here anymore please otherwise we are going to block you. Tájù Bámigbọ́lá he no go better for Nigeria we need Yorùbá nation o amen. Lucy Adeniji Diana Agobiade well done Ìjìnlẹ̀ Radio thank you. Olórí Módúpẹ́ Olúwa wọ́n ní all the speakers should stay in their lane nobody should dictate to each other. Ṣìkẹ̀nà ẹ̀sìn púpọ̀. Akínwándé Sodiq Ọlásùnkànmí wọ́n ní irú ẹ̀ ni wọ́n máa rí o àwọn oní kọ́ńtrátì gbogbo àmì àṣẹ Èdùmàrè. Lukman Ọmọwùmí Ọládẹ̀yìndé wọ́n ní good job sir. Adeleke Ganiat wọ́n ní up Odùduwà o Odùduwà gbèwà o àmì àṣẹ Èdùmàrè. Ibrahim Ọláníyì wọ́n fún alátẹ̀wọ́. Akínwándé Sodiq Ọlásùnkànmí wọ́n ní good job sir. Ìjìnlẹ̀ FM wọ́n ní ká ẹ bá wa pín ètò yìí níyì Ọlálékan wọ́n fún alátẹ̀wọ́. Sarah Bámidélé ẹ káalẹ́ ẹ kú iṣẹ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ Odùduwà gbèwà àmì àṣẹ Èdùmàrè. Lukman Ọláníyì Lawal wọ́n ní from India may the Lord be with you amen. Níyì Ọlálékan wọ́n ní good. Bankole Fatima Eniola wọ́n fún alátẹ̀wọ́. Prince Olúwaṣẹ́gun Ṣẹ̀gẹ́ Madonna wọ́n ní freedom can't come from for free we need action now. Ọlálékan Sulaiman wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun olóòtú Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe o àmì àṣẹ Èdùmàrè. Prince Adéoyè Elúmarò ó ní Odùduwà gbèwà o ẹ jẹ́ ká gba ìpè yìí kí a tó máa lọ. Mo fẹ́ ka àwọn àtẹ̀jíṣẹ́ tó wà lójú agbègbè kí a tó máa lọ ni. Hello ma ẹ káàbọ̀ sórí ètò. Hello bàbá ẹ ṣe ma ẹ káalẹ́ ma ẹ káàárọ̀ ma orúkọ yín bí tẹ́ ti ń pè wá mọ̀.
hello ma. Hello, sir. Yes ma, à ń gbọ́ yín ma, ìbọ̀lẹ̀ tí ń pè wá ma. Ṣé ti ń gbọ́ wa? Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín À ń pè kété. láti London. All right ma. Olórí ló ń pè wá kú iṣẹ́ o. Ẹ ṣeun ma. Odùduwà àgbẹ̀ wa o. Àṣẹ wà. Ọlọ́run á bá wa ṣe o. Àmì àṣẹ Èdùmàrè. Ó bá yàn lọ́kàn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tọlọ́ba tá a tún gbọ́ lé ní ìbáyìí. Ó bá yàn lọ́kàn jẹ́ bọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Ẹni tó bá ti gbà bọ̀dẹ̀, igi tó bá gbà bọ̀dẹ̀ gígé la máa gé. Bẹ́ẹ̀ ni, ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Ẹni bá dalẹ̀ kó bálẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni. Nǹkan tó kàn dùn mí náà ni wípé ṣe rí nǹkan tó ń pa wá kú lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ma. Ó ní wípé respect. Ó ní that's our problem. Respect ti pọ̀ jù fún wa. Ó ti pọ̀ jù. Ti pọ̀ jù. Respect ti pọ̀ jù fún wa. A dẹ̀ mọ̀ wípé àwọn bàbá àwọn ìyá ta tara wọn jáde gan àwọn ogun orí tiwa rò. Wọn ò rí tiwa rò rárá. Ẹ rí gbogbo àwọn ọmọ tá à ń bí nísìnyí bẹ́ẹ̀ bá máa kò sí ní nǹkan tẹ́ bá máa ṣe wọ́n á sì bí yín ní a lot of questions. Exactly. Wọ́n ní mom why you do this why this one go this why that go that. Ìgbà míì àkọ́kọ́ rò wípé wọ́n ti wà too nosy tó bá yá tí wọn náà bá ti adapt to system wàá mọ̀ wípé omi tán fi bí wọn nílùú ibi tán bí wọn sí ni kì í ṣe pé wọ́n fẹ́ kùdù tó bí wọn. Bẹ́ẹ̀ ni. Àwa Yorùbá náà ládẹ sọ wípé ẹni tó bá béèrè ọ̀nà kò ṣìnà. Bẹ́ẹ̀ ni ma. Wọ́n ti kó wa láyà jẹ. Ti kó wa láyà jẹ. Ẹjọ́ bá tiẹ̀ gbá àwọn ọba àti àwọn politicians yẹn gbọ́ ẹjẹ́ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan ìyá tiwa gangan àwọn bàbá wa gangan tátara wọn jáde. Ẹ rí bàbá mi is a dictator. Bẹ́ẹ̀ ni ma. Ẹ wọ àwọn ìyá wa yẹn bàbá yín ti ń bọ̀ wọ́n ti sáré bàbá mi lásán ó kàn sì ń kí àwọn ará àdúgbò ni gbogbo ilé àti dàrú kálukú àti fún dàgbé torí pé dádì ń bọ̀ nílé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Sọ ọlá yẹn ni àwọn ọba yẹn jẹ wọ́n ti rí pé kò sẹ́ni tó lè yà wọ́n lọ́wọ́ wò. Wọn ò dẹ̀ mọ̀ wípé ìjọba má ti fi wọ́n joyè ó ní wọ́n ti jẹ́ ọgbọ́n ti jẹ́ bàbá fún gbogbo òlú yẹn kì í ṣọmọ tó tara wọn ti jáde nìkan. Gbogbo owó tí wọ́n kó jọ ń sìn ṣé wọ́n kó lọ sọ́run ń sìn. So ìgbà tí wọ́n bá wá ń gba owó tó jẹ́ kán ná fùlù tí wọ́n ná fúnra wọn kò sí ni àwọn náà lálálẹ̀ sì máa kọjú ìjà sí. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. So gbogbo èpè tó ń ṣẹ́ yẹn tán ní ọba ṣe kinní kan nìyẹn ní ẹbọ wọn mọ ọba tán mọ ọba mọ́lẹ̀ nìyẹn. Ọ̀pá tú ẹ bí ẹdìyẹ. Bí ẹdìyẹ. Ṣé ọba ò ní ayẹta ni tó lè fi gba ìbọn? Ṣé a rí pé ọdún ìfẹ́ tẹ̀ ní gbogbo àwọn ọba aládàradà? empty pátá gbogbo empty barrel. Wọ́n empty barrel pátápátá tó make noise ni wọ́n kàn halẹ̀ mọ́ wa ni wọ́n lè ṣe náà dò. Wọ́n lè ṣe nothing. Nǹkan tó dẹ̀ sì máa rí next one ó máa lẹ́tìkẹ́. Ṣé wọ́n sì ní kán sún táláwọn òsùn? Tán bá fi ṣe ọba ti Èkó yẹn ni wọ́n. Ọ̀pọ̀ láàfin ọba míì gan wọ́n máa sọ pé kábíyèsí ẹ máa bọ̀ nílé á ní rárá òun ò wá. Òun wà lé mọ́. Nígbà tí wọ́n bá rí nǹkan nígbà tí wọ́n bá rí nǹkan tó bá máa tún ṣẹlẹ̀ tó máa ju ẹ́ńsàs lọ wọ́n ń sọ fún gbogbo wọn sì tán gbọ̀. Orí wọn máa pé fún wọn. Ẹ fi wọ́n lẹ̀. Torí àlè káwọ́rọ̀ kí Fúlàní kan máa jẹ wá máa yé báyìí kò possible. Torí ọmọ ẹlẹ́ran ti ń jẹgun already kò possible rárá. Politicians ń ṣe tiwọn àwọn religion náà ń ṣe tiwọn. Àwọn ọba náà ń ṣe tiwọn. Àwọn ọba náà ń ṣe tiwọn ṣé wọ́n fẹ́ pa wọ́n tiẹ̀ ti pa ọ̀tá wa náà wọ́n ti pa wá kò sí nǹkan kan lẹ̀ mọ́. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní lut lẹ́kọ̀ọ́ tó evict gbogbo àwọn tó sick nínú hospital tó evict wọn síta. Bàbá mi ṣe rí ọ̀rọ̀ ti lut yẹn sà. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n ti wà used to it torí ìgbà tí èmi náà rí kinní yẹn ní àná mo pe ìkànnì àwọn tẹjọ ń ṣe program pé nǹkan báyìí mo gbọ́ kinní yẹn dùn mí tó jẹ́ wípé ó ní agbára
àárọ̀ yìí ni mo wá ń gbọ́ pé wọ́n ní wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Wọ́n ní nǹkan tá a rí lórí ti youth yẹn tí wọ́n sẹ́ndì àwọn tó ń bímọ àwọn tí ọmọ ṣẹ̀ṣẹ̀ jáde lára wọn. Wọ́n ní bọ́n ṣe máa ń kó wọn síta nìyẹn tó jẹ́ pé individually ni wọ́n máa ń bá wọn sanwó hospital bill. So kí ni mo ń try láti sọ ni wípé àwọn èèyàn wa ti ń suffer for very long time. So thank God for social media tó ń tú gbogbo àṣírí. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ kárí nìyẹn ó ní bàbá olórí burúkú old fool yẹn Lai Muhammed ló fi sọ pé kí wọ́n ṣe regulation of internet. Of social media. Ọmọ ẹ wà ní house of assembly lẹ́kọ̀ọ́. Because ó rí wípé gbogbo àṣírí àwọn ló ń tú. So ìjọba la fẹ́ ṣe yẹn dà. The person náà ní ká kọjú sí gbogbo àwọn Gòláyátì tó ní wá lára ẹ̀. Ká máa mú wọn balẹ̀. Ká máa mú wọn balẹ̀. Gbogbo àwọn tó ń da Nàìjíríà lù wọ́n wọ́ 150. Wọ́n tó bẹ́ẹ̀. Wọ́n ọ̀dẹ̀ tó bẹ́ẹ̀. So fún ẹ̀ta máa fẹ́ àwọn. Àwọn ọlọ́pàá tó yẹ kó gáìdì wa àwọn ni wọ́n tún gáìdì. Wọ́n gáìdì criminal. Àwọn èèyàn àwọn tó kó palliative sílé tó yẹ kẹ́ fún wọn ní query fún wọn query àwọn ọmọ ọlọ́mọ lẹ́nà sí àkáǹtì wọn. Ẹ wo ṣe gan ma. Ẹ wo ìlú yẹn tí a bá tí ì fi ọba sínétọ̀ gọ́vnọ̀ ká bẹ́ orí mẹ́rin sí márùn-ún kọ̀ọ̀kan nu wọn a ò ní mọ̀ pé we are talking. Oyè yín sìn àwọn ò ní mọ̀ pé we are talking. And any youth from Nigeria, if you are in this program, from a reliable source, tẹ́ ẹ bá ti wọlé wọn anytime tẹ́ ẹ bá tún ti strike from reliable source lélẹ́yìí. Àga inú ilé wọ́n kó owó sínú àga. Gbogbo àwọn síìtì tí wọ́n fi ń jókòó nínú ilé wọn tó tẹ́ ẹ bá ti wọnú ilé àwọn sínétọ̀ yín àti kánsẹ́là àdúgbò yín àga abẹ kẹ́ tó juná sílé yẹn àga abẹ ní kẹ́ fi ọ̀bẹ ya wọ́n lòdù owó sínú àwọn àga yẹn ni. Kẹ́ lè mọ ibi tí àwọn pípù ìtàn wíkẹ̀dì dé wọ́n ti kówó wọn ò lè kówó wà káǹtì mọ́. K1 ultimate náà òun náà níye àkáǹtì tó bá wọn ṣí lọ rẹpẹtẹ tí wọ́n tó ń kówó sínú ẹ̀ wọ́n bá wọn mọ́nítọ̀ àwọn àkáǹtì. Òun máa jìyà tiẹ̀ láìpẹ́. So ẹ̀yin yúùtù inú ọ̀hún àwọn sínétọ̀ yín kánsẹ́lọ̀ yín àti kí ni wọ́n gbé àdúgbò yín gbogbo wọn pátá ni wọ́n ní owó lé. Sókè tó jólè wọn ẹ ransáàkì gbogbo ẹ̀ kẹ́ fi ọ̀bẹ ya gbogbo àwọn jíà yẹn ẹ bá àwọn new note bẹ́ẹ̀ tó ga ń bẹ̀ tí wọ́n ò lè because àkáǹtì wọn kan ti pọ̀ ju normal owó ti pọ̀ ju nǹkan tí kìíní ni wọ́n máa fẹjú sí wọn so wọ́n láti máa káwọn owó yẹn sínú kẹ́lẹ́ mọ́ how wicked they are. Owó tó yẹ kán fi build industry fún àwọn èèyàn láti ṣiṣẹ́ common toothpick wọ́n dẹ̀ láti China ni. Ìlú wa nìkan ni mo ti rí tó máa build church àti mosque kò sí industrial company kankan no factory nothing. Wọ́n wá kó sí wa lórí wọn láyé ń ṣe wá àṣeṣòru àṣeṣọ̀sán àṣeṣọ̀lẹ́. Ayé òṣì látọjọ́ tí mo ti dá. Èyìnbó kan church mélòó wọn lọ èyìnbó wọn lọ. Òyìnbó ò kí ń pray náà. Ẹ wò bá yẹ wò bí gbogbo àwọn òyìnbó ṣe rí èyìnbó church mélòó ni wọ́n lọ mosque mélòó wọ́n lọ. Wọ́n dẹ̀ ta gbogbo àwọn tá a dá àwọn diaspora gan wọ́n tà wá sóko ẹrú ni. Bọ̀tọ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó dẹ̀ máa parí ẹ̀ lágbára ọlọ́run. Ọba tó bá ti gbàbọ̀dè gọ́fúnà tó bá ti gbàbọ̀dè sínétọ̀ tó bá ti gbàbọ̀dè gbogbo wọn pátá lọ́lọ́run á fi ṣe ẹ̀jẹ̀ wọn lọ́lọ́run á fi ṣe tuntun fún wa. A máa róòdù wa yẹn gbà lágbára ọlọ́run. Àti ẹ̀ ti rí gbà. Àti ẹ̀ ti rí gbà ní Yorùbá nation ó ti stand ní lágbára ọlọ́run. Ẹ ṣé bàbá mi ọlọ́run máa fún yín ṣe kò ní sú yín kò ní rẹ̀ yín o. Àmín mà ẹ ṣé wọn. Mo kí gbogbo àwọn tó wà lórí pláfọ́ọ̀mù o. Gbogbo náà ń kí yín mà wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà náà ń tẹ love náà ń tẹ like tó ń tẹ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ ṣé gan mà. Wọ́n ṣe o ọ̀nà aláàfin gbogbo wa ní ṣàṣetì lágbára ọlọ́run o. Àmín mà
ó dà wà mọ́. Thank you, my brother. You're Brother welcome. Rosan. Yes, ma'am. Emirate lórí rédíò ó ní the coast is getting clearer. The death of Olufon of Ifon will cause people to key into the struggle of Oduduwa nation. God bless you, my brother. Ẹ jẹ́ kí a kà àwọn tó wà lójú agbègbè ká tó máa lọ. A nígbà ìpè mímọ́ ní òní torí pé àgbà àti gbọ́dọ̀ tètè kúrò ní orí ètò wọ́n ti ń kàn sọ àpòyá kákàngára wa ká máa lọ. Ọlálẹ́kan Sulaiman wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe o àmín. Prince Adeoye Elumaro wọ́n ní Odùduwà gbè wá o olórí Modúpẹ́ ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè tán sí wọ́n ní you are doing a great job sir. Bàbá Odúsànyà Bello ẹ ṣeun púpọ̀ Ohio oh God adẹ̀sọ́gbà ní gba ìpè mọ́ hello sir. ẹjọ ẹ ti gbé mu wọlé ẹ ṣe. ẹjọ torí ọlẹ́ẹ̀kan sáré bá wa ṣe pápápá. bẹ́ẹ̀ni ìyá wa olórí ìtọ́pẹ́ olúwa olórí ìtọ́pẹ́ láti London mo kí wọn rẹpẹtẹ mo yìn wọn ìgbọ́n mo máa ń fọ́lò gbogbo bá ṣe máa ń fòun lẹ̀ lórí àwọn pílátífọ̀mù yìí mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn fún àtìlẹyìn ọkọ́ tó bá wa tẹ̀lé wa ọkọ́ tó máa dúró tì wá. nǹkan tẹ̀mí fẹ́ sọ ẹ̀ka ẹnìkan tó ní pé Sunday Igboho àgbẹ̀kí nìkan òyìnbó sọ wípé the friend to my enemy is my enemy. Ma repeat it. Bẹ́ẹ̀ni, the friend to my enemy is my enemy. Is my enemy. Ọ̀rẹ́ ọ̀tá mi náà ni. Ẹni tó dárúkọ yẹn èèyàn gidi la pè é. Bẹ́ẹ̀ àti rísìn pé àwọn ọ̀tá wa gan ó bá wọn jẹ ó bá wọn mu ni. So automatically he has become our enemy. So kẹ́ni yẹn gbọ́ Sunday Igboho is now our enemy. Because àwọn ọ̀tá wa ó bá wọn jẹ ó bá wọn mu. Ọmọ lẹ́lẹ̀ ẹ bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa jábọ́ padà sórí lẹ́lẹ̀ yẹn. Nǹkan ti fẹ́ ràn yín ẹ̀yin tẹ̀ ń ṣètò yìí àtàwọn ìyàwó tó ń gbọ́ wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn tá a ti rẹ́dì láti jagun lóríṣiríṣi ọ̀nà afẹ́kẹ́ ìyàwó náà kẹ́ sọ́pọ́ọ̀tì wa afẹ́tẹ́ bá ti pè sórí ètò ẹ̀yin bìkọ́ gbogbo èèyàn tó wà láyé yẹn lẹ́bí wọn ẹ bá máa gégùn fún gbogbo àwọn bá yẹn àwọn politician ọmọ Yorùbá bánà ní tó bá fẹ́ tó bánà ní gba òdùgbà wa ẹ bá máa géèdì fún ẹni tó bá máa gbéṣẹ́ ẹ máa ṣépè fún ẹni tó bá máa yájọ́ pè ẹ máa pàyájọ́ ẹni tó bá máa padà bí ẹ padà bí fún wọn ẹ jọ tó lọ Ọlọ́run ibi tá a ti fẹ́ ìwọlé ní láti bá wa jagun yìí tàbá ṣáà ti pè wọlé ṣá àdàbí ní kẹ́ máa pè fún wọn àyájọ́ tẹ́ bá láyájọ́ lẹ́nu ẹ pè é tẹ́ bá lọ́fọ̀ ẹ pè é tẹ́ bá lépè ẹ ṣẹ́ fún wọn ẹ ṣé gan. ẹ ṣé gan sir God bless you sir. Yeah. Sir. So the last he's gonna be the last caller, our last caller tonight. Ẹ jẹ́ kí a sáré kí àwọn tí wọ́n wà ní ojú agbègbè Ajani Olúgbénga David níbo ni agbára ilẹ̀ Yorùbá wà olórí Modúpẹ́ Olúwa ìyàwó may God continue to strengthen you Yorùbá nation ní o Ohio Adéròmú Ohio wọ́n ní love Ọ̀ṣunúgà James Adeniji Odùduwà àgbèwá ẹ̀kú iṣẹ́ Akínwándé Sadiq Olúṣakin Ọlásùnkànmí bó ṣe máa jẹ́ nìyẹn o Ìdáyànà Àgùnbíadé gbogbo àwọn ọba tó ń sá fún òdodo ẹ kú ojú lọ́nà àwọn sẹ́ríkì ní agbègbè yín o ṣé ẹnu yín máa là láti lè sọ̀rọ̀ báyìí o tẹ́ni wọn ò bá dẹ̀ sọ̀rọ̀ àwọn lọ́mọ aládé ọmọ ají lálàá ẹ̀ṣọ́ a máa ti igi bọ̀ wọ́n lójú sí ni ọmọlọ́lá olówó ṣe jẹ́ Ògúndípẹ̀ wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run olóòtú àjíǹde ara a máa jẹ́ fún yín Akínwándé Sodiq Ọlásùnkànmí MT Barre Aládé ọmọ ajílàlá ẹ̀ṣọ́ MT Barre tó ń make noise ni wọ́n Prince Olúwaṣẹ́gun Ṣẹ̀gẹ́ Madonna níyè Ọlálẹ́kan bẹ́ẹ̀ ni ò mọ́mì Aládé ọmọ ajílàlá ẹ̀ṣọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni Adétúnjí olúọjọ́ olórí burúkú ni Lai Muhammed níyì Ọlálẹ́kan you are correct ma Akínwándé Sodiq Ọlásùnkànmí àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá wọ́n ní ìbẹ̀rù ju àwa aráàlú lọ all they know is to collect contract from government Princess T Ọ̀rẹ́kọ̀yà ẹ̀kú ètùsà Sunday Klein alẹ́ wọ́n ní gold Akínwándé Sodiq Ọlásùnkànmí wọ́n ronú Aládé ọmọ ajílàlá ẹ̀ṣọ́ wọ́n ní
ó kì í síbẹ̀ níyì ọlálẹ́kan wọ́n ní bẹ́ẹ̀ ni mà thank you àtìmọ̀ Bánkọ́lé Fatima Ẹniọlá wọ́n fún wa ní fúláwà Aládé ọmọ ajílàlá ẹ̀ṣọ́ ayé wèrè wo níyì ọlálẹ́kan wọ́n ní àṣẹ Akínwádé Sodiq Ọlásùnkànmí wọ́n ní àmìmà Bọ́lá Odùsọ̀yà Bello wọ́n ní àmì Sunday Ìdòwú wọ́n ní àmì àṣẹ Ìgbọ̀nrè níyì ọlálẹ́kan wọ́n ní àṣẹ mọ̀ Òyò Adéròmú wọ́n ní Times Scholar Èjídé Àjọsẹ̀ wọ́n ní àmì àṣẹ mà ẹ ṣeun Bánkọ́lé Fatima Ẹniọlá wọ́n ní ẹ káàbọ̀ mà àmì Àlàdé ọmọ ajílàlá ẹ̀ṣọ́ wọ́n ní ọba Ifọ̀n fèrègé wọ́n kà mọ́ kọ́nà Mohammed Zainab wọ́n ní emema thank you so much Èjídé Àjọsẹ̀ wọ́n fún wa ní love Diana Agunbíadé ìyáwa wọ́n ní àwọn arúgbó ló máa ń lọ sí church nílùú òyìnbó bẹ́ẹ̀ ni wọ́n fún wa ní love yáwa Ọ̀pẹ́yẹmí Àkànjí Ọ̀dẹ́wùmí Ìjìnlẹ̀ FM wọ́n ní ìrókò tó gbàbọ̀dé ni wọ́n bí bẹ́lá ò bẹ Jimoh Ajani wọ́n ní mo gbọ́ pé ọba Ifọ̀n Ọ̀ṣun ti kú pé Fúlàní lóyìnbó mọ́ bẹ́ẹ̀ ni o Sami Ìdòwú wọ́n ní Yorùbá Nation Halilat Ọmọwùmí wọ́n ní God will always be with you sir amen Glory Tèmítọ́pẹ́ Oyeyemi wọ́n ní well done sir you are doing a great job more strength together we shall overcome in Jesus name Sami Ìdòwú wọ́n ní God bless you olóòtú Sami Ìdòwú wọ́n fún wa ní thumb up Akeem Adiora Sake wọ́n fún wa látẹ̀wọ́ ẹ má gbàgbé ọba yìí tó kù yìí ń sìn gbogbo owó gbogbo kọ́ńtrátì tó gbà ṣokòwò ẹ̀ lọ́sọ̀rùn ẹ̀yìn ọba tó kù tí yín bọ̀ wá tẹ́ ẹ̀ bá ṣẹlẹ̀ Yorùbá dáadáa àwọn alálà béèrè lọ́wọ́ yín àti gbogbo àwọn olórí tó yẹ kí wọ́n ṣẹlẹ̀ Yorùbá tó yẹ kí wọ́n jà fún òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ Odùduwà tí wọ́n sọ pé kò sí ètò kàn mí bẹ̀ ìṣojú ẹ̀mí mi kọ́ for one Nigeria àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe olórí wa sẹ́yìn àti ẹ̀yin tẹ́ ẹ ń ṣe olórí wa lọ́wọ́lọ́wọ́ gbogbo yín pátápátá lè máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bó ṣe máa kárí gbogbo yín nìyẹn àyàfi tí ẹ bá nífẹ̀ẹ́ Odùduwà lọ́kàn tí ẹ bá fẹ́ kí Odùduwà kó dá dúró kí àlàáfíà kó lè dé bá wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fẹ́ ìnira Odùduwà ìnira máa dé bá yín tọmọtọmọ ni ẹ ṣé o Ọ̀pẹ́yẹmí Àkànjí Ọ̀dẹ́wùmí wọ́n ní Yorùbá ti dúró bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lónìí ẹ jẹ́ ká pàdé lọ́la wọ́n ti ń pè wá àti kọjá àyè wa lónìí tó bá di ní ọ̀la òde yẹn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ ká tún pàdé ní orí ètò yìí ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí a gbọ́ orin ilẹ̀ Odùduwà.